Ẹ káalẹ́ o, ẹ káalẹ́ ẹ̀yin èèyàn mi. Nílé lóko lẹ́yìn odi. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Sàwáwù dédé. Ọmọtádéṣe Ẹfúnṣayọ̀ Ọbátúlà. Láti ṣẹ̀rí ọlọ́fínmúlé. Ìdílé onígbàkúlé lèmi ti wá, èmi lọmọ Sábìtù Ajílàrán ẹran òjèwé olóbùtújẹ. Mo kí wa wípé a káàbọ̀ sórí ètò. Lónìí nítòótọ́ kìí ṣe ọjọ́ tá máa fi ń ṣe ètò, ṣùgbọ́n bí iṣẹ́ bá ti dé ká ṣe ló tọ́. Orí ètò Ọlọ́fin Àwórì ni mo gbé wa wá ní àṣálẹ́ yìí. Kí ló ń ṣẹlẹ̀ lórí ètò Ọlọ́fin Àwórì nípa ohun tí a sọ tì? Ọmọ mi ń gbẹ́nà ló jẹ́ ọ̀rọ̀ àná. Ọ̀rọ̀ nípa rògbòdìyàn tó ń lọ ní ìlú Ìkẹjà lórí tani ó máa gbadé àbí tani kò gbadé. Kí ló fà á? Kí ni rògbòdìyàn náà ṣe tó bẹ́ẹ̀ gẹ́? Èmi ọmọ yín mo ti wò sọ́tún, mo ti wò sósì. Níbi tí a fún mi ní oore ọ̀fẹ́ dé, mo ti sọ èyí tí ó yẹ kí n sọ. Àwọn ìdílé kìíní wọ́n ti jáde, wọ́n ti sọ̀rọ̀. Àwọn ìdílé kejì wọ́n náà sọ pé àwọn náà ní nǹkan kan. Ìdílé kan náà ní gbogbo wọn, ṣùgbọ́n ó fì sí apá kan ju apá kan lọ. Ẹ rántí wípé ní bí oṣù kan sẹ́yìn, èmi àti ìyá àgbà máa olórí ẹbí torí àwọn ni kọ́gùn àparapá ló kángun sí Ọlọ́run tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà. Màmá mi, màmá onípélé, àwọn ni a gbé wá sórí ètò tí wọ́n ṣe kíni, tí wọ́n ṣe yànnà náà ọ̀rọ̀ fún wa. Wọ́n ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ ní àárín àwọn ọmọ ọba ní Ìkẹjà. Wọ́n ṣe àlàyé ẹ̀ fún wa lórí fọ́nrán. Ó wà lórí YouTube. Ẹ bá mi lọ sórí YouTube mi, kò ná yín ní èpìnì. Ṣùgbọ́n tèmi bá ti rí, tẹ bá ti tó ń wo kíní mi lórí YouTube, ó pọ̀ ju àwọn tí wọ́n subscribe lọ. Ẹ bá mi subscribe. Ẹ má ro tiwa mi tọ́lọ́run ní kẹrù. Ẹ ṣáà máa ro aláṣà bí ọmọ. Ẹ máa bá mi tẹ bá ti débẹ̀, tẹ bá wò ó, ẹ sọ ohun tí a ṣe tó ṣe síbẹ̀. Ẹ bá mi tẹ àlàfo tó ṣe pupa sábẹ́ báyìí, ẹ̀yẹ ṣáàjì bá mi tẹ̀ ẹ́. Tẹ bá tẹ̀ tán, aago kan tún wà ń bẹ̀ kẹ́ tún gbọ́ wọlé. Ẹ nífẹ̀ẹ́ sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú tẹ̀yìn fi wò ó, kẹ́ sọ síbẹ̀. Lórí ọ̀rọ̀ Ìkẹjà, ọba Ìkẹjà, àpèrè Ìkẹjà, òun la tún gbé wá ní àṣálẹ́ yìí. Lẹ́yìn tí màmá wa onípélé, ẹ káàbọ̀ sórí ètò. Èmi ò mọ nǹkan tá a fi ṣe wọ́n o, Samson. Mi ò mọ nǹkan tá a fi ṣe wọ́n o. Kí lọ́pàá Mọ̀kẹ́ ṣe ẹ̀ṣẹ̀ wo náà sọ pé Àmọ̀kẹ́ ṣẹ̀? Tẹ fi jẹ́ pé ẹ fẹ́ máa fapá jánu lórí ọ̀rọ̀ èmi Ọmọtádéṣe, èmi ọmọ eréwọ́ ọ̀pẹ ẹgbẹ̀rún àjèpè wẹ́wẹ́ níta àkẹ́sọ́, kò ṣeé fọkọ́rò, kò ṣeé fàdárò. Bẹ́ẹ̀ nìkan ò bá rò wọn ò gbọ́dọ̀ kúrò níbẹ̀. Ébà, ẹ káàbọ̀ sórí ètò. Kí n súré lọ sí ìdílé ìyá mi níṣẹ́jú àáyá. Èmi lọmọ ọlọ́rẹ̀ ẹ̀gún mọ̀ jù. Nǹkan ńlá nǹkan kì í síbẹ̀. Ẹ jẹ́ kí n kọ̀kọ́ dé. Ọmọ ìgbín láṣẹnu gbọ̀ngàn. Èmi yìí náà ni. Lórí ọ̀rọ̀ àpèrè Ìkẹjà náà la tún mú wá ní àṣálẹ́ yìí. Nínú àwọn ọmọ ìdílé ọba, wọ́n wá fi ẹjọ́ ọ̀rọ̀ tí màmá àwọn àgbà tí wọ́n sọ, wọ́n ní ó dùn àwọn pé àwọn náà ní nǹkan tí àwọn náà fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí, lọ́kùnrin wọn àti lóbìnrin wọn. Mo wá ní èyí tí mo fi máa ṣe ní kọ̀ọ̀kan, mo wá kó àwọn mẹ́ta, mo kó wọn papọ̀. Àwọn mẹ́ta, ẹyọ kan nínú wọn tó jẹ́ àgbà ju àwọn obìnrin lọ, I think, if I'm not mistaken. Máa wo bàbá mi, ìyá mi, ẹ káàbọ̀ sórí ètò. Mo ṣẹ̀ṣẹ̀ wo ojú fọ́nrán náà ni. Olùṣọ́ mi, olùṣọ́ àjàrà, ẹ káàbọ̀ sórí ètò. Màmí onígèlè skẹtẹlẹ, mo kí ẹ̀yin náà. Iyùn ọrùn yín ṣe rí pé mo kọ́pì yín láṣálẹ́ yìí. Èmi náà gbé tèmi jáde. Àwọn ọmọ ọba ni, tí ò bá dẹ̀ ṣàjọ ọmọ ọba, ájò lórí láàfin, àmọ́ra wa, àkúnni kì í ṣe ike. Ẹni lówó ló ń lò ó.
wọn dẹ̀ kí dédé gbé sọ́rùn ó níbìkan nǹkan tá a kọ́kọ́ máa ń ṣe ká tó ṣe kíni ká tó gbé sọ́rùn ọrùn ò ní wọ̀ wá ẹ̀rí ẹlòmíì báyìí wọ́n á lọ ṣe onípele mẹ́ta wọ́n á ṣe onípele mẹ́jọ wọ́n á wá gbé sọ́rùn ọrùn á máa wọ̀ wọ́n ǹjẹ́ yìí lẹ́tọ̀ọ́ láti gbé sọ́rùn bí nǹkan táwa sọ kọ́ nìyẹn ní ara àwọn ọmọ màmá onípele àwọn ni wọ́n kàn sí mi wípé ohun tí màmá sọ tí ìyá àgbà sọ wọ́n ní kò dùn mọ́ àwọn nínú páwọn náà ní nǹkan méjì mẹ́ta kan tí àwọn náà fẹ́ fi kún ọ̀rọ̀ tí màmá sọ bóyá wọ́n máa yọ kúrò ní bóyá wọ́n máa fi kún ní wọ́n ṣáà ní àwọn fẹ́ fi ẹ̀rọnú àwọn hàn ṣùgbọ́n ọkùnrin wọn ni ó jẹ́ pé ẹni tí kì í ti jú pé àtọ́rí pé àwọn jẹ́ ọkùnrin àwọn obìnrin méjì tó kù tí wọ́n sọ̀rọ̀ wọn kàn fi ohùn ránṣẹ́ ni wọ́n dẹ̀ ní kí n gbé ohùn wọn sí afẹ́fẹ́ wọ́n ní kí n gbé ohùn àwọn síbẹ̀ pé kò kì í ṣe nǹkan tí ọ̀rọ̀ ọkọ lè máa mọ̀ pé ni mò ń sọ̀rọ̀ kọ́ wọ́n ní àwọn kì í ṣe ọmọ àlè tó ń fi ọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ bóyá kúbìnrin ni wọ́n bí èmi ewùsì ni wọ́n ṣùgbọ́n oṣù àárín wọn òun ni ó máa bá wa sọ̀rọ̀ láṣàlẹ̀ yìí òun ni oṣù Adébísí Adélẹ́yẹ ìdílé Ọ̀ṣọ́jà àti àwọn ewùsì méjì ni prince and two princesses ni àwọn tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ní alẹ́ ṣùgbọ́n èyí tó jẹ́ oṣù nínú wọn tó jẹ́ prince òun ló máa ṣe akọni tó máa jáde síta ṣùgbọ́n àwọn méjì tó kù òun ni wọ́n fi ránṣẹ́ èní ní ọjọ́ 16 àbí ọjọ́ kelo la wà yẹ jẹ́ káka o ọjọ́ 7 ọjọ́ 14 oṣù kẹta ọdún 2022 ni a wà ní àdúgbò tèmi bí mo kí yín lọ́mọdé mo kí yín lágbà lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò ṣàwáwò àti dédé mojúbà ọmọdé mojúbà àgbà òdèrè ni mò ń rè o kí n má fẹnu kọ mi ò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ ẹnu ẹyẹ kan kò kí pàkúta mi ò ní rárẹ̀ fẹsẹ̀ sí bẹ́ẹ̀ ni mi ò ní rárẹ̀ fẹsẹ̀ kan ẹ ṣé bàbá mi àti ẹ̀yin ìyá mi tẹ́ ń fi kíní ẹlẹ́rìn ẹ̀yẹ ránṣẹ́ ẹ ṣé mo dúpẹ́ a fẹ́ wọ ojú agbami ètò lọ nítorí pé ṣe mọ̀ pé àárín ọ̀sẹ̀ la wà mi mọ̀ bóyá yè wà láti forin kékeré dá wa lára yá ṣùgbọ́n lábẹ́ bó ti lè wùn kó rí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè lónìí àǹfààní wà fẹ́mi àti ẹ̀yin níwájú Ọlọ́run ọba tó dá wa òun ló ṣe jẹ́ pé kémi àti yín ká tún jọ rí àǹfààní láti ríra wa ní ìṣẹ́jú yìí ẹ wò gbọ̀n bá tá ti fi pínyà ní ti ara tí kìí ṣe ti ẹ̀mí ọ̀pọ̀ ẹ̀mí ló ti lọ àdúpẹ́ wípé tiwa kò parẹ́ Olúwa sì ní nǹkan kan tó fẹ́ kémi àti yín ká yí padà nínú ilé ayé wa ni ẹ wo ètò tá a ṣe lánàá mo ń fi ń retí àlejò mi ni ò tí bá ti rí àlejò mi màá bẹ̀rẹ̀ ètò màá bẹ̀rẹ̀ sí gbé ohùn sí afẹ́fẹ́ ẹ wo ètò tí a ṣe lánàá ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n sọ wípé ètò yẹn ètò tó dáa ni ètò táwọn kọ́gbọ́n nínú ẹ̀ ni ẹ tún wo bákan náà àwọn màmá mi Àdùnní Oníṣọ̀pọ̀nná tí a gbé wá sí orí ètò wọ́n tún máa wá o wọ́n tún máa wá ní ọ̀sẹ̀ yìí ní ọjọ́ Jímọ̀ tọ̀sẹ̀ yìí ṣe mọ̀ wípé a ṣe ètò kan fún arábìnrin Kẹ́mi Àfọlábí tó ní òun ní àrùn kan lára àrùn yẹn dàbí àrùn jẹjẹrẹ ni ṣùgbọ́n a lè pè ní jẹjẹrẹ àrùn yẹn a lè pè sí àrùn tó máa ń dàbí tí ikán bá ń jẹlé ṣe mọ̀ pé tí ikán bá ń jẹlé ṣe mọ̀ pé ó máa dáhò sí lára láti inú ló ti máa dáhò yẹn sí títí tó fi máa jáde síta mo ti rí aago Kẹ́mi Àfọlábí mo ti pè ṣùgbọ́n ó ti pa aago ẹ̀ ó ti sọ pé
kí wọ́n má jẹ́ kí òun bá èèyàn sọ̀rọ̀, nìyẹn ni mẹ́sẹ̀jì tí ó wà ní ìfohùnsílẹ̀ tó wà lórí ẹ̀rọ àgbéká ẹ̀ wípé òun ò fẹ́ bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Èmi ò dẹ̀ lè ṣàmọ̀ pé kò ní burú títí kí babaláwo kó fi owó ẹ̀ kó lọ fi ra lékulẹ́ja kó fi ṣiṣẹ́ ìwòsàn fún ẹni tó jẹ́ pé ẹrù ẹ̀ o ṣó ti yé mi àti yín. Bí ojú èpìnì lọ ó gbọ́dọ̀ fi sílẹ̀ nínú ẹ̀. Mi ò ṣàdédé ti torí ẹ̀ kí n máa lọ rábàbà kiri. Ó níbi tí mo dé kí n tó rí nọ́mbà yẹn. Àwọn èèyàn tún bá mi mẹ́sẹ̀jì ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wọn. Mo ti ṣe èyí tí abiyamọ tó lè ṣe. Àrùn yẹn ni wọ́n ń pè ní lupus. Àrùn yẹn bíi pé ikán ṣẹmọ̀ tí kán bá bẹ̀rẹ̀ sí ní jẹ pákó lé àwọn ilé àtijọ́ àbí ilé alámọ̀ àtijọ́. Ẹ tó bá rí ilé alámọ̀ ibi tí kán bá ti ń jẹ́ ẹ̀rí adáwò fótó síbẹ̀. Láti inú ni ikán yẹn ti jẹ́ títí tó fi déta. Ihun tá a lè fi àrùn lupus tá lè fi wé nìyẹn. Mò ń wá orúkọ tá lè fi pè ní Yorùbá, ṣùgbọ́n àrùn yẹn nǹkan tí mo lè fi wé nìyẹn torí pé kì í ṣe àrùn jẹjẹrẹ. Ó yàtọ̀ sí àrùn jẹjẹrẹ. Àrùn eléyìí ẹran ara gbogbo àwọn nǹkan tí Olúwa tó fi ṣe inú ló máa jẹ bí ẹ̀dọ̀fùkù, ẹ̀dọ̀fóró, kíndìnrín ló ń jẹ wọ́n díẹ̀díẹ̀. Bó ṣe ń jẹ ló ń dáwò fítífítífítífítí. Mo máa ṣe wá dáwò yẹn ló ṣe wá ń fẹ̀ sí. Ó wá ti dá ihò yẹn káàkiri gbogbo àwọn nǹkan tó wà nínú. Ó ti wá bẹ̀rẹ̀ sí ní lọ sí ibi ara òun náà ṣe sọ pé ó ní ọdún 5. Àlejò mi ti dé. Ikú re ore kété, àrùn re ó dànù. A máa padà wá sí orí ọ̀rọ̀ Kẹ́mi Àfọlábí. Oṣù Akẹsàn, ẹ káàbọ̀ sórí ètò. Mo kí bàbá mi tọ́látọ́lá, mo kí bàbá mi tìyìtìyì, ọmọọba ADEBISI ADELEYE ìdílé Ọ̀ṣọ́jà láti Ikeja. Wọ́n ti wà lójú fọ́nrán. A máa bẹ̀rẹ̀ ètò náà ní kíni ní pẹrẹwu nísìnyí. Màá gbé ohun àwọn ewùsì méjèèjì tí wọ́n ti sọ̀rọ̀ tán fi ọ̀rọ̀ ránṣẹ́. Màá gbé síta, àjọ gbọ́, àjọ rò sọ́tún, àjọ rò sósì kó tó wá di pé òṣù àárín wọn tó jẹ́ ọmọọbakùnrin, àwọn ti bí ọmọọbabìnrin. Bá ṣe ń pera wa ní Àwórì nìyẹn. A ní òṣù, a ní ewùsì bí èmi ọmọọbabìnrin. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí lọ sí orí ètò ń tò gẹ́dẹ́gẹ́dẹ́. Ṣàlàáfíà ni ẹ káàbọ̀ sórí ètò ń tò ọjọ́ 3 pẹ̀lú ọjọ́ 4 pẹ̀lú mi tí jẹun nínú oṣù yìí. What? Okay. Oh. Ẹ má bínú ẹni tí mo fún níṣẹ́ ni kò dé gbọ́dọ̀ ló bó ṣe fẹ́ lò yẹn. Ànírà kò bá gáfárà. Ẹ má bínú ẹni yóò kò gbọ́dọ̀ ló ṣẹ́ yìí báyìí. Nǹkan tán pè ní overdose nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ìkankan iṣẹ́ kan náà la jọ ń ṣe o. Ṣẹ̀rí tí a bá wọ́n ní sábólóògùn ṣe sọ, tó bá sọ pé bí nǹkan ṣe ń ṣe ẹ́ ló ṣe fẹ́ fi ti ẹkún. Wọ́n lè lọ́lọ́mọ plenty ló gbé nǹkan tó yọ wọ́n lẹ́nu sí nígbà tí mo ní kó lo nǹkan lẹ́ẹ̀kan tó lóun fẹ́ lò lẹ́ẹ̀mejì. Ṣẹ̀rí
nǹkan tó ṣe máa ń sọ pé àwọn àgbo wa concussion tó tí kò ní measure ó ní measure. Mo ti ẹ̀ dúpẹ́ pé ó ti ẹ̀ kọ́kọ́ ṣàlàyé fún mi tó bá yẹ kó ti lọ lò ó ńkọ́. Ẹ má bínú jàre ká wá bẹ̀rẹ̀ lórí ètò nísìnyí. Màá kọ́kọ́ gbé ohun ẹni àkọ́kọ́ jáde. Ẹ máa fi etí ara yín gbọ́ ohun tí ó sọ àti èròǹgbà ọkàn ẹ̀ sí ohun tí màmá wa ìyá àgbà ìyá oní pélé tí wọ́n sọ. Ọmọ ní Tàwàká, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má bẹ̀rẹ̀ kó tọ́jọ́ mẹ́ta kí n tó pè yí padà. Good afternoon, ma. Ẹ má bẹ̀rẹ̀ kó tọ́jọ́ mẹ́ta kí n tó pè yí padà. Regarding the conversation tí mo dá sí tẹ̀sí lórí program tẹ̀sí lọ́jọ́ sí, nǹkan tí mi kàn fẹ́ sọ ni pé alájà màmá tó ń wá sórí ètò tó ń wá sọ pé ẹ̀rù ń bà wọ́n láti dá sọ̀rọ̀ kinní kan tó ń wá ń lè gẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí great grandmother wa alájà yọta mi, she's a great grandmother to me, I think. àti máa pè wọ́n náà nìyẹn. issue tó ń rí ilé ìtẹ̀mù kò ń ṣe pọ̀rọ̀ lọ́ba dé. alájà yọta tán lọ pamọ́ lé owó áfíríkà kàrí kọ́kọ́ rẹ̀ dé probably owó kan tó gbé sọ́wọ́ wọn táwọn èèyàn fẹ́ lọ jí wọ́n fi ṣekú pa alájà yọta, kò ń ṣe pé ọ̀rọ̀ lọ́ba dé. Wọ́n ní ẹni tí ò bá ní agbẹ́jọ́ ẹnìkan dá pé àgbà òṣìkà ni. Nítòótọ́ nígbà tí àwọn ti apá ọ̀hún tí wọ́n ru ẹjọ́ fún mi tí wọ́n fi clippings nǹkan ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀, unfortunately telephone mi bug, but àwọn tó wà ní ojú fọ́nrán nígbà yẹn wọ́n rí gbogbo kinní yẹn tí mo fi hàn. Telephone mi bug, gbogbo information tó wà lórí telephone mi ló ti lọ. Ọ̀pọ̀ èèyàn gan mi ò rántí orúkọ débi ṣe máa rántí nọ́mbà, but ẹni tó bá mẹ́sẹ̀jì mi tẹ bá wà lórí WhatsApp mi tẹ bá wà bẹ́ẹ̀ tẹ bá ṣe hello ẹ dúró pẹ́ torí mi ò rántí ikú ìṣó. So mi ò lè gbé àwòrán yẹn padà wá fún wa ní àṣálẹ́ yìí, ṣùgbọ́n màmá sọ pé àwọn ò fẹ́ ti ẹnu bọ ọ̀rọ̀ ọlọ́bàdé pé kí àwọn méjì kí wọ́n máa jàjà ẹ̀ nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ ní àná sí màmá àwọn nìyẹn tó jẹ́ pé gbogbo wa tá a wà ní ojú fọ́nrán lọ́jọ́ yẹn gbogbo wa ni ọkàn wa gba ọgbẹ́, pàápàá jùlọ èmi tí mo rí fọ́tò. Ta ni máa rí fọ́tò ìyá àgbà tó máa gbọ́ pé nítorí pé wọ́n fẹ́ dá sọ̀rọ̀ pé ìwọ fi ọwọ́ sílẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ àbí ẹ̀gbọ́n fọwọ́ sílẹ̀ fábúrò ẹ̀ ló mú wọn tí wọ́n fi lọ ṣe màmá tiwọn ní jàǹbá. Wọ́n ní ìbẹ̀rù bojo yìí ló mú àwọn táwọn sọ pé ẹ̀yin méjèèjì tẹ́ ń jà sí kínní tí ẹ bá lè bára yín sọ̀rọ̀ nínú ìdílé ọmọ bàbá kan náà, ó dáa káwọn mú ọmọ míì jáde. Ọmọ míì náà tó mú jáde sìn ìyẹn jẹ́ tó ti wá àti ẹ̀gbọ́n kankan mọ́. Ìyẹn já sí wípé iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. So tíwájú ò bá dẹ̀ ṣe lọ ẹ̀yìn náà la máa padà sí nìyẹn. So kọ́lọ́run ọba kó bá wa tó, bóyá nígbà táwọn bá wá yànnàná tí wọ́n tán sìn bóyá àrójútó ọ̀rọ̀. Nítorí ẹni tó ń pariwo kiri yìí mo ṣàlàyé ẹ̀ fún yín, gbogbo document tó ń kó kiri pé ti òun ni wọ́n approve fún, irọ́ ló pa wọn approve nǹkan kan fún. Ṣé mọ̀ pé mo lálé àwọn tí wọ́n bá ṣe those fraudulent documents. Kẹ́ máa yọ signature oní signature, kẹ́ máa copy ẹ̀ àbí kẹ́ lọ mú signature kẹ́ wá ṣe photocopy ẹ̀ kẹ́ wá reprint ẹ̀. Ẹ fi ń dá wàhálà lẹ̀ síra yín lọ́rùn ni. Ẹni tó fẹ́ jọba tó ti ń ṣe yẹn tó bá wá jọba ńkọ́ tí ò tí ìjọba o tó dẹ̀ ti lọ sọ fún gbogbo àwọn aládùúgbò ìwọ tí n bá ti dórí àpèrè ibi tó ti ń tajà yẹn wíwó ni, ìwọ ilé tó ń gbé yẹn mo máa lé ẹ dànù kúrò ńbẹ̀. Ẹ wo ẹni tó ti bẹ̀rẹ̀ sí ní gbórí àwọn èèyàn tó ti ń gbé wọn lẹ́mìí sókè. Ẹni yìí nǹkan bí ẹ̀jẹ̀ kò dá lọ́wọ́ ẹ̀, nǹkan bí kákígbá kan bọ̀ kan nínú kò wọ́n lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ọba Elédùmarè alálẹ̀ Àwórì rí pé mi ò ṣe báyìí láàrin gbogbo àwọn tó wà lẹ́tọ́rí gbogbo wọn àtọ̀tún àtòsì àti kékeré àtàgbà wọn, tèmi ni gbogbo wọn ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ jọba níbì kan, ó fẹ́ lọ jẹ ọba kíbẹ̀ kó lè rojú kó lè ráyè ni.
báwo ló ṣe máa jọba tó jẹ́ pé o ò tí ì débẹ̀ wọn ò tiẹ̀ tí ì fi ẹ́ sí pè mí wọn ò tiẹ̀ tí ì approve ẹ ní gọ́fmẹ̀ntì o ti lọ threaten àwọn tó ń gbàdúgbò o ò dẹ̀ ní palace tiẹ̀ tó fẹ́ jẹ́ sí so I don't understand ṣẹ́rí téèyàn bá rò wípé ìtorí pé òun mọ̀ọ̀yàn ó lè mọ̀ọ̀yàn ó lè mọ̀ọ̀yàn kí wọ́n tiẹ̀ kán tiẹ̀ débi kan tó bá dalẹ̀ wọn á lọ sílé wọn á lọ sùn irú ẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ sí Musiliu lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ló ń ṣe birthday lánàá wọ́n tún gbádé sí lórí wọ́n tún ṣe print oríṣiríṣi wọ́n hèlè ẹ̀ lára àwọn tó hèlè ẹ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíì ń gúnmú ní pàkọ́ pé àdúrà tí wọ́n ní pé kó ṣàfọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ kí wọ́n pàdánù ṣùgbọ́n nítorí pé ó ti tẹ́sì ọwọ́ mẹ́jọ fẹ́yàn kan bàbá ṣe ń dúró bàbá ṣe ń bẹ̀rẹ̀ kò mọ̀ wípé òpin nǹkan ó láǹfààní ju ìbẹ̀rẹ̀ lọ ẹ wò nísìnyí ọmọ tí wọ́n lọ mú jáde an innocent boy tí wọ́n lọ mú jáde tí wọ́n ti láàrin ẹbí ń bẹ̀ tí wọ́n ti ra fìlà tán ti dé sí lórí báwo lẹ ṣe fẹ́ kọ́lẹ̀ rí báwo lẹ ṣe fẹ́ kó rí láàrin gbogbo èrò nígbà tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan nínú ẹbí káwọn ọ̀dà kan má jókòó káwọn ọ̀dà kan wà ń bẹ̀ kẹ́ wá sọ pé ẹ̀ sọ̀rọ̀ on behalf of àwọn tí kò sí ń bẹ̀ tẹ́dẹ̀jọ́ wà nínú ìlú ṣe rí èmi ni wọ́n fi kíní iná fi dá àlàáfíà sí ní àgbàdá torí èmi ò mọ bá ṣe máa yànnàná gbogbo kíní ṣùgbọ́n dá mi lójú pé tó bá dójú kíní á. nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn ọmọ wọn lọ́gbà tó ṣe pé ìwádìí àwọn grandchildren àtẹ́kọ̀ọ́ ọmọ alájọ ní pé tán wá sórí ètò yìí it was one of our child was among but Atunde if I remember correctly he died last year I think he was one of the people that actually killed his grandmother tán lọ kò láìpẹ́ láwọn èèyàn kan tán lọ jí owó màmá so màmá tó ń wá sọ pé bóyá ọ̀fẹ́ káwọn kan wá pọ̀ àwọn lé lórí ọ̀rọ̀ ọlọ́bàdé there is no correlation between those two issues at all and again màmá mi nǹkan gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ńgbà tí wọ́n pọ̀ ìlú lórí ẹbí ẹ wá lọ mú ọmọ kan wá ọmọ tẹ̀lé mú wá yìí ó súnmọ́ side ọ̀dọ̀ yìí because tí máa rántí ẹgbà ni bàbá ẹ̀ because ìsọdálé wọn ní olówó yẹn bàbá rántí báwọn kan tán pè bàbá rántí I think his mother or father his mother married from there which makes him an Egba descent so for you to now bring him pé kò sọmọ kò disqualify Nurudeen Adeleye àti Wasiu that is a no issue àwọn family kọ̀ọ̀kan wà ń bẹ̀ if you are talking about family kò ní ṣe pé kẹkàn lọ kó yọ̀bí mẹ́ta mẹ́jọ ẹbí ọ̀ṣọ́jà ju ọba tẹkàn kó ráńjọ sórí kíní tẹ̀ sọ pé ẹ̀ ṣètò ẹ wá ní ẹ̀ náà ọmọ kan sókè and that's another factor tí màá mú consider there is an edict or something tó ṣe ń gbà yín mi ìrántí òfin ọ ní pé unless there is no male descendant lè máa fààyè gbà pé lọ mú ọmọbìnrin kankan wá láti ibì kan and we have male a sì lọ́mọkùnrin tó pọ̀ dáadáa tẹ̀lé fi sórí tẹ̀lé mú wá kò tí ì sí àyè fún pé àyè ọmọkùnrin wà ń lù tẹ̀lé mú jáde ẹ̀kọ́ lè lọ́mọ ọmọbìnrin wá kẹwàá impose ẹ̀ pé òun ló máa jẹ ọba ní Ìkẹjà and this over of Ikeja thing is a serious post to be in. Èèyàn kan lè wà kẹ́kọ̀ọ́ gbẹ́ anybody wà ọmọ Ẹ̀gbá for that matter. Àwọn Àwórì àti wà silent already. Ẹ̀tọ́ wá ń gbọ́ ọmọ Ẹ̀gbá wá kó tó wá jọba alẹ́ lórí. Who does that? Tó bá ń pè ẹ̀yin ro ọjọ́ alẹ́ yín as màmá o, ẹ̀ ṣàtúnṣe ní ẹ̀ ń jẹ́ kó máa dà yín kiri. Ẹni ẹ̀rì lọ́ ọmọ kan sókè pé ẹ̀ ń bẹ̀rù kọ́kọ́ máa ṣá ẹ mọ́lé. Ṣé lè jẹ́ ṣe yìí? Àwọn tó yẹ pé ó kàn dáadáa, can't they do the same thing to you? Kọ́ máa lé ẹ lọ mú ọmọ tí ò ń ṣàwọn ẹ lọ mú wá tí ò ń ṣọmọ ọ̀dọ́ rárá kó wá jọba láwọn kan lórí. I'm sorry, nǹkan tí màmá ṣe mí mo bóyá àti dáàdì wà láyé. Màmá àti dáàdì they were like 5 and 6. Alájà o, màmá mi ò kíní kan o. I'm going people standing up against àwọn ọmọ Adélẹ́yẹ sì yìí. My father pulled every one of them up. Gbogbo wa ló rán nílé ìwé.
àwọn ọmọ ẹbí tó náà tó wọ́n fẹ́ ṣe tánà ewé ni wọ́n fẹ́ ṣe ìwọ náà lọ sí school everything nǹkan tí pọ́sí nìkan dájú kan yóò kọ́ wa ní pé ọ̀rọ̀ kan máa ta gbogbo alówó educated it's trained all of us very well akàwé àwọn ọmọ ẹbí tí wọ́n bá fẹ́ ká wá ní pé kán lọ kọ́ṣẹ́ torí ẹ̀ lọ́rọ̀ pé wọ́n ń talẹ̀ àwọn òṣèlú mọ̀ ń pa ẹ̀ àwọn tó ń rówó fi ṣe kéèsì ń sìn gbogbo ilẹ̀ ẹbí náà ti tà tán we don't know anything about land bóyá káà náà jẹ́ ọmọ arúgbó ni táà náà ló ń fojú sí pọ̀rọ̀ kan talẹ̀ ń sìn ni àná ló láti máa bá wọn fi ṣèjọba àwò rí bẹ́ẹ̀ we are highly educated wọ́n dáàdi wa tó gbogbo wa ọ̀rọ̀ ọlọ́ba Ìkẹjà yìí ọlọ́run lábá yanjú ẹ̀ àyè náà tẹ̀lé ń ṣe ọlọ́run á fún yín ṣe ọlọ́run á máa fún yín ṣe mi ò as for coming on air I don't know how it will be like me ọmọ because ọmọbìnrin lèmi àwọn tó dẹ̀ ń dá dúró iná obìnrin náà ní kọ́ wà nípò ọmọbìnrin ẹ̀ẹ́dẹ̀ bá sọ kí lọ gbọ́n láti máa sọ fáńgbà pé gbogbo ọmọ tó ń dàlú Ìkẹjà lórílẹ̀ mi ọmọbìnrin ni wọ́n ọ̀rọ̀ náà ò yé mi o ọ̀rọ̀ náà ò yé mi but if you have any other kí ni ẹ lè send me message I'll try and reply as much as I can because much of this history àmọ́ torí wọ́n máa ń sọ fún aláìké dáàdì tí máa ń sọ gbogbo ẹ̀ fún wa ọ̀rọ̀ lọ́ba ṣe jẹ́ ìdílé tó ń jọba àwọn kan tó yè kàn gbogbo ẹ̀ ló máa ń sọ fún àná but bí n pé obìnrin there is little or nothing we can just contribute our own quota in a way but pé ká wà that vocal about it I'll try best to know but I'm not so versed in all this ọba tí mo ṣáà ń gbọ́ gbogbo ẹ̀ náà lèmi náà ń gbọ́ lóríṣiríṣi but the little I can contribute I try to just give support as much as I can so about any further question no I'll be willing to answer you thank you. Níbẹ̀ yẹn bàbá mi àfiyèsí o olóòjé tí ò jẹ́ ìpètò ẹ káàbọ̀ sá ẹ ṣé sá àmì àṣẹ bàbá mi àmì àṣẹ o gbogbo àtọ̀yìn ẹ ṣé sá. Now ọmọbìnrin tó ń sọ̀rọ̀ yìí ó ní bàbá máa ń sọ pé àwọn ọmọbìnrin ni à ń ṣèpátá tó bá sọ pé ọmọbìnrin ẹ jẹ́ ká sọ kàlà torí pé àwọn tolóyìnbó ni kò mọ nǹkan tí wọ́n sọ nípa pé wọ́n sọ pé èèyàn ọmọbìnrin pé ìyá yàn ni ọmọ Àwórì bàbá yàn wá níbì kan òun náà máa ń pè ní ọmọ obìnrin tó bá ti di elétò àpèrèdé but pé èèyàn jẹ́ ewùsì kò kìí ṣe irú obìnrin bẹ́ẹ̀ ṣé èèyàn mi ṣe nǹkan tí mò ń sọ ṣóye yín èmi sì wọ́n sọ pé àwọn awéwùsì takẹ̀sán tí àwa la ta lẹ́nu àwa la kí gba rubbish half sister mi kan wà kọ́nà kó bá mi dẹ̀lẹ̀ fún aya kókó ti nà kí bó ṣe máa ṣe rẹ̀. What nonsense are you talking about? You cannot come here. This is my father. This is ṣùgbọ́n àwọn ọkùnrin wa tó jẹ́ òṣù wọn ò lápọn púpọ̀ so àwọn obìnrin la máa ń tì wọ́n àwọn la máa ń sọ pé àní gbà èlé wa rẹwà jẹ ìyẹn yàtọ̀ sí pé kan sọ pé ọmọ obìnrin ni ọmọ tèmi bá bí sìn ọmọbìnrin ni wọ́n nílé bàbá mi ṣóyè yín ọmọ tèmi ọkùnrin tó bá lọ sí ilé bàbá mi ń sìn ọmọbìnrin ni ṣé yóò bá mi yé yín nǹkan tí mo ṣáà ń sọ ṣáà yé yín ṣá ẹni tí bàbá ẹ̀ tí kì bá ṣe Àwórì ni wọ́n máa ń pè ní ọmọbìnrin to cut it short torí kò sí ọmọ olóríṣi méjì tó máa sọ pé irú ilé tí wọ́n sọ pé wọ́n lè fọmọbìnrin jẹ bẹ́ẹ̀ ni wọ́n lè fọmọbìnrin jẹ nítorí pé kí ni ìyá ẹ̀ lọmọ Ìkẹjà bàbá ẹ̀ ọmọ kí ló ti ń pè ọmọ Abẹ́òkúta ni now from orúkọ ẹ̀ èmi gan náà mo ṣe investigation mi mo rí pé má jẹ́ kó dùn mí lórúkọ ẹ̀ gangan wọ́n kàn gbé padà wọ́n gbórúkọ bàbá ẹ̀ fún wọ́n gbórúkọ bàbá màmá ẹ̀ fún
ṣẹ́rí ẹ jẹ́ ká máa ṣọ́ra àwọn Àwórì níbi tá a dé ní sẹ́ńtúrì tá a dé yìí. Ẹ má jẹ́ ká patch up anything again. Enough is enough. Ẹ woru Saidi ìdí ọ̀kẹ́ yẹn náà, ọmọbìnrin ni. Ìyá ẹ̀ lọ́mọ Ọ̀gbẹ́sà, bàbá ẹ̀ ọmọ Ìjẹ̀bú Ìlíṣàn ni. Ẹ wo bó ṣe pa gbogbo òlúrun. Ẹ wo bó ṣe pa gbogbo òlúrun. Tó ń pa gbogbo wọn pátápátá. Ó make sure pé gbogbo àwọn tó lè dìde ọba sí òun lọ́la, sí àwọn ọmọ òun lọ́la, gbogbo wọn ló eradicate wọn, ló eradicate àwọn bàbá wọn. Àbí nígbà tí wọ́n bá mú bàbá yàn tó bá pa lójú ẹ̀, àbí tó bá mú ọmọ yàn tó bá pa lójú ẹ̀, ṣé àwọn tó kù ṣé ò ní kó wọn kúrò nílùú? Nǹkan tó ń ṣẹlẹ̀, nǹkan tí àwọn ti Ìkẹjà yìí tí wọ́n ń try láti guide against nìyẹn. Nígbà tí kí lorúkọ ẹ̀ jẹ́, tí ọmọ yán ọmọ kà ọwọ́ òbòkun lẹ́yà mi àjọtọ̀ lápá àbì kan. Nígbà tí Tọ́pẹ́sìn tó bá dàgbà, tó bẹ̀rẹ̀ sí ní bímọ, tó ní àrólé kìíní, tó ní àrólé kejì, tó ní àrólé kẹta, tó dẹ̀ ti wà lórí àpèrè, lineage tiẹ̀ náà tún ti wíǹgì míì tún ti yọ nìyẹn. So ó wá di pé kí ọmọ Abẹ́òkúta kó máa wá jókòó sórí àpèrè bàbá ìyá ẹ̀. Ṣe ni pé kò sound tó. Èyí tá a ṣe yìí tó ọmọ Àwórì. Gbogbo àwọn jágbajàgba rédèrèdè jákujàku táwọn bàbá wa ti ṣe. Ìtorí ẹ̀ ni ìtàn tí mo wá debunk bí báyìí nonsense ìtàn. Ẹnìkan sọ pé òun sọ pé ẹnìkan ti wá láti 10,000 years ago. Wọ́n jókòó sínú yàrá, wọ́n kọ script fún. Nígbà tí mo gbé dé àárín Àwórì forum, gbogbo wọn sọ pé ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ, wọ́n kọ́kọ́ sọ pé interesting. Nígbà tí mo sọ fún pé gbogbo yín nànàmú nìyí, ẹ gbọ́ nǹkan tó ń sọ dáadáa, báyìí kàsà, báyìí káwòdì. Mythical something is different from real. Fiction is different from real. Now, Temitope is like a fiction film tẹ́ fẹ́ sọ di real. Tó bá jókòó sórí àpèrè yẹn, tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ, kò tí ì bímọ sí, tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ, àwọn ọmọ ẹ̀ náà wá lẹ́tọ̀ọ́ láti máa bẹ̀rẹ̀ sí ní ìjọba ní Ìkẹjà nìyẹn tí nǹkan kan ò dẹ̀ lè ṣẹlẹ̀ sí. Nígbà tó bá wá débẹ̀ tán, ẹ wá máa sọ pé kó kúrò ńbẹ̀. Ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀ ti lọ, ẹ wá fi rògbòdìyàn sílẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Èmi ò mọ̀ pé nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí rèé o. Màámi ẹ má bínú o. Mo di ẹsẹ̀ yín mú o, ẹ má bínú o. Torí wọ́n ní abèrè ọ̀nà kì í ṣìnà, agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkàdẹ̀ ni. Nígbà tẹ́ ti sọ pé ẹ̀yin ni màmá wa, mo ní ó ti dá, ẹ wá bá wa yanjú ọ̀rọ̀ yìí, mo gbé yín wá, ẹ wá sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá ń sọ fún mi pé ọmọbìnrin lọmọ ìbùn, báwo ló ṣe máa jọ, màmá ò lè mọ ọmọbìnrin wá. Wọ́n jẹ́ kí n mọ̀ pé báyìí lórúkọ ẹ̀. Mo dẹ̀ trace ẹ̀ dé ilé bàbá ẹ̀ ní Abẹ́òkúta. Kò possible màmá. Ẹ má jẹ́ ká máa jojú mẹ́ran mọ́ ọmọ Àwórì. Tá bá sọ pé ṣé rí ẹ̀gbọ́n mi ò ní débẹ̀, màá gbé fáráàta. Àbúrò mi ò ní débẹ̀, màá gbé fáráàta. Òun ló jẹ́ kí àlàfo kó wà láàrin wa báyìí o. Òun ló jẹ́ kí gbogbo ẹ̀tọ́ wa ní Lagos State kó di ti gbogbo àwọn ọmọ Sondoko mọ́ṣáṣí. Nígbà tí Wàsíù tó fi Ìjẹ̀bú Òde sílẹ̀, tó wá ń kọ̀ntrólù Ìsọlọ̀, tó wá ń kọ̀ntrólù Ìlásàmájà. Tó yẹ pé òun ló máa dictate ẹ tó gbọ́dọ̀ wà lórí position fún. Yeah, hello ma. I'm sorry about the break in the discussion earlier. So, in conclusion, ní inú ọ̀rọ̀ tá à ń sọ lọ, èmi kàn máa sọ pé the selection of Tọ́pẹ́ ọmọ Ẹ̀gbá by few members of the Ikeja family as the proposed candidate is not valid. Kò sí ibi tó máa gbé dé, because
According to the revised Chieftaincy Declaration of the Western Nigeria, 1959, Lagos State adopt as far back as 1968 of the customary law. Also, to be eligible to be nominated as a candidate to the Oba of Ikeja, you must be of a male descent. And should in case you could see ọmọkùnrin tó qualify, not lè lọ sí ọ̀dọ̀ ọmọbìnrin kó wá jẹ́ proposed candidate láti wá jẹ Olú Ìkẹjà. Bẹ́ẹ̀ni dẹ̀ ṣe rí, tó máa sọ pé wọ́n disqualify nínú wọ́n disqualify Wàsíù. Àwọn ọmọkùnrin yòókù wà ń kọ́ bọ́lẹ̀ fẹ́ fi wọ́n pamọ́ sí. So àwọn tó lọ gbọ́ ọmọ jáde, like you said in some earlier program, selection lásán náà ṣe o tí ṣe tí wọn mo dẹ̀ ń rò àwọn èèyàn wa lọ́rùn. Ìlọsíwájú Ìkẹjà ló jẹ wá lógún. Àfẹ́ni tó máa tàlú Ìkẹjà. Olú ìlú ní ìlú Ìkẹjà jẹ́ ní Lagos State. Ìlọsíwájú tó wà ń bẹ̀ ó yẹ kó ti kọjá bó ṣe wà. Ṣùgbọ́n àwọn èèyàn wa they lack foresight. Nǹkan tó máa jẹ immediately òun náà ń bá kiri. Wọ́n fi ta gbogbo ilẹ̀ ìlú Ìkẹjà tán ni kò sí progress nílùú yẹn. Ẹwọ industry tó wà ń Ìkẹjà ṣé bó ṣe yẹ kí àdúgbò yẹn rí ló ṣe rí yẹn ni. Because of selfish interest nǹkan tó kàn máa jẹ nísinsìnyí ẹ rántí future. Ẹ kàn fẹ́ kí Ìkẹjà kó gòdà ní pé kọ́ máa tiẹ̀ nípa sọ pé ìlú kan wà tó jẹ́ Ìkẹjà rí. Àwa fájọ́ mọ̀ Olú Ìkẹjà àfẹ́ lọ síwájú la ṣe fẹ́ kẹ́rẹ́ pé èèyàn tó máa wà ń bẹ̀ tó máa champion course Àwórì champion Ikeja should have been better than the way it is right now. Because it's not tí wọ́n bá dé àárín tó ń pè ní Sàràwórì wọ́n rò pé ẹ̀dẹ̀ sọ pé bíi ní oníṣun Ìkẹjà yìí ibi yóò yẹ ìtura pé paramount ruler ní Ìkẹjà ní council of obas. Development ò dé bá àdúgbò ẹ̀ rárá just because of few selfish interests. Àní ìwà làwọn tó ń dá ìlú Ìkẹjà lórí tẹ́ bá lọ wádìí wọn ń sọmọ Ìkẹjà torí ẹ̀ ni ìlọsíwájú Ìkẹjà ṣe jẹ wọ́n lógún ṣùgbọ́n àwọn àtàjọ ọmọ nílùú a fẹ́ lọ síwájú nílùú Ìkẹjà. Ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan ni thank you. Kí ni ẹ̀yin èèyàn mi kí lẹ rí sí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ? Ká tiẹ̀ sọ pé òkè kò sí ní Nàìjíríà ẹ ti gbọ́ nínú èdè wọn pé dé àwọn ìyá ṣàlì lọ́hùn ni. Bó ṣe ń sọ ẹ rí pé at least she knows what she's talking about. She knows what she's talking about. She's fighting for her rights. She's fighting for the Ikeja community. She's fighting for the Àwórì land. She's fighting for the royal blue blood of Àwórì in Ikeja. Ẹ jẹ́ ká gbọ́ ti EWUSI kejì. Hallelujah, ìyá mi, hallelujah ma, hallelujah ma, ẹ pé ètò ẹkú kó lè dá o, mo appreciate effort yín o, alálẹ̀ Ìkẹjà, alálẹ̀ gbogbo Àwórì a máa ti. No battery, please charge. Ibi kó lè dá lẹ́wà, mo so appreciate effort yín gan, in fact, irú yín bá pé méjì gan, tó pé méjì tó pé mẹ́ta nínú ìlú Àwórì, tẹ́ ń jà fíkan lórí tó kí ìlú Àwórì kó lè dá báyìí. Ìgbà túbọ̀ dájú báyìí lọ Ọlọ́run máa ròyìn lágbára rẹ̀ ẹ̀mí mímọ́ máa wà pẹ̀lú ẹ̀mí mímọ́ Ọlọ́run jáde ọba kò ní dágbére fún yín àwọn Ọlọ́run máa bá yín gbé wà láyé Ọlọ́run á bò yín mọ́lẹ̀ Ọlọ́run á bá mi modi àwọn áńgẹ́lì yín ká Ọlọ́run á bá mi modi agbára yín ká Ọlọ́run á bá mi modi iná yín ká àbọ̀ Ọlọ́run máa dájú lórí yín àti ìdílé yín gbogbo ibi tẹ́ bá dé báyìí àbọ̀ Ọlọ́run máa wà pẹ̀lú yín ẹ kú iṣẹ́ mà ẹ má bínú pé mi tètè pèyí padà mo lọ nínú ìrìn àjò díẹ̀ níbi ilẹ̀ ti dé ọmọ wa busy kékeré kan ọmọ just a little bit busy ọ̀rọ̀ Olúwa yìí ọ̀rọ̀ tó lágbára ni ṣùgbọ́n àwọn alágbára ló ń lo agbára wọn bí wọ́n ṣe ni ṣùgbọ́n mo máa ń gbọ́ kíní kan tí mo ti máa ń gbọ́ ní orin tipẹ́tipẹ́ pé òtítọ́ ló máa lékè irọ́ òtítọ́ ló máa lékè irọ́ bí àwọn bàbá wa Ebenezer Obey wọ́n ṣe fi kọrin gbà yẹn òtítọ́ náà dẹ̀ ló máa ń lékè irọ́ ìdí tí nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé èmi ò mọ ìdí tó lè mú grandma wa kó fi lè dìde Alájà Orípélé láti jáde nísìnyí tí wọn ọ̀dẹ̀ lè jáde tẹ́lẹ̀ gbogbo ìgbà tó ń pò wọn láláúsá
tí wọ́n ní kán dìde wá kán mú ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì nínú Wàsíù Adélẹ́yẹ àti Nurudeen Adélẹ́yẹ. Adẹ̀mọ̀ pé Nuru yìí ló kàwé, òun náà ni gbogbo kìíní qualities tí wọ́n ń wá fún ọba ó ní. I don't know why tí màmá ò fi lè dìde, tí gbogbo àwọn tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ yìí náà tí wọ́n lè dìde láti ṣe what is right. But tó jẹ́ pé oníkálukú wọn selfish interest wọn ni at the end of the day ni pé wọ́n protect. Pẹ̀lú fọ̀mọ̀ yìí pé tí Olúwa làṣẹ ó lè pẹ́ ṣùgbọ́n tí Ọlọ́run bá dé Ọlọ́run dé náà nìyẹn. Torí ẹ̀ ni mi ṣe bá ẹnikẹ́ni fa wàhálà kan. Mo kàn máa ń sọ fún Nuru pé èmi mọ Ọlọ́run olùjọ mímọ́ tí èmi ń sìn. Ṣé ọmọ pé mi kéwú mo ṣe wòlíì mọ̀ mú àfáà ní gbogbo wa tí bàbá wa rán wa lọ lè kéwú. Bàbá náà ṣe mú èmi rìnrìn àjò tèmi, ó gbé mi lọ CAC, mo kúrò CAC, mo tún padà sí Celestial. Mo ní mo dúpẹ́ fọ́lọ́run torí pé ohun Ọlọ́run ló ṣe ìrìn àjò níbẹ̀. Mo dẹ̀ ní ìgbàgbọ́ nínú Jésù Kristi. Mo ní ìgbàgbọ́ nínú èyí pé gbogbo tó bá le ó máa padà dẹ̀rọ̀. Gbogbo tó bá jẹ́ òtítọ́ ó máa padà farahàn. Mo mọ̀ wípé ojú òní ti wà. Mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run á dìde fún ìrànlọ́wọ́. Ìyanu á dẹ̀ ṣẹlẹ̀. Ṣùgbọ́n ká nínú àwọn màmá yẹn wọ́n lè ṣe òtítọ́ àti òdodo. Gbogbo bọ́n ṣe lọ sí ọ̀dọ̀ lọ́tà. Gbogbo bọ́n ṣe bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ tó tún dé. Tí mo tún gbọ́ lẹ́yìn pé màmá tún lọ ń ṣàwọn kọjọ pé kọ́ support àwọn fọmọkùnrin táwọn mú jáde. Èmi ò mọ bí gbogbo nǹkan yẹn ṣe ń lè rí bẹ́ẹ̀ because ọmọ má jẹ́ kó dùn níye. Ọmọ ìdílé obìnrin fáàmì tí ẹ̀ mọ̀ yẹ́ ẹ̀gbọ́n. Àǹtí wa tá a mọ̀ tú ẹ̀ wá tún gbọ́pọ́n ní ọmọ orogún wọn ni. So mo really ìfẹ́ find out about that boy kí n mọ ibi tí ó ti jáde. So I don't know àwọn alágbára ní wọ́n lu ọwọ́ agbára o ṣùgbọ́n mo mọ̀ pé t'Olúwa làṣẹ because Wàsíù ó kàn sásọ̀kù sásọ̀sì kò ní any politics tí ó lè fi deserve throne yẹn. So mi ò dẹ́ bí ẹlẹ́bi ṣe máa jà fún àárín tí alárẹ̀ wa máa wọ́lẹ̀. Mo mọ̀ pé Ọlọ́run wà lórí ìtẹ́. Ọba mi ajídára, bàbá mi arúgbó ọjọ́, ọba mi àràbà tó mi gbogbo ayé kìjikìji, ọba tó mú rí jáde nínú àìrí, òun tó dìdí nìkan lọ sínú igbó tó nìkan lọ mú Dávidi jáde. Dávidi olówó kò ní nǹkan kan ṣùgbọ́n Ọlọ́run ní eléyìí ní àyànfẹ́ mi, ó sì nìkan da òróró lé lórí. Wọ́n dẹ̀ da òróró lé lórí. Gbogbo wọn bàbá ẹ̀ tí wọ́n kó jáde tán ní wọ́n ní kò sí kankan nínú wọn tó ní quality yẹn. Nígbà tó dẹ̀ mọ́ ohun tó ń darán nínú gbódé tó wà ń bẹ̀ jẹ́jẹ́ tiẹ̀ tí ò mọ tó ń ṣẹlẹ̀ nílé. Ọlọ́run ní àyànfẹ́ òun lélẹ́yìí. Ó dẹ̀ ní kí wòlíì òun da òróró lé lórí. Ó máa jọba, kò máa lówó, kò máa ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n nígbà tó dórí ìtẹ́ náà nǹkan ó jọba, ó wà òkè, ó lówó lọ́lá, ó ní gbogbo ẹ̀. So kò sí tí Ọlọ́run ò lè ṣe, kò sí tí Ọlọ́run ò lè ṣe. Wọ́n dẹ̀ mọ̀ wípé aṣìnàkùnrin ní ìdílé wa náà. Káàtẹ̀ ní wípé wọ́n wo ìdílé wa náà dáadáa ni ọkùnrin ṣì wà. Ó dẹ̀ ṣì dá constitution kan náà tí ó bá ìdúgbò kìíní tó bá yẹ pé kò sọ ọmọkùnrin mọ́ ní ìdílé ibi tí wọ́n ti fẹ́ jọba yẹn ni. Mo rò pé báyẹn ni wọ́n lè do otherwise. Wọ́n tó gbé léyìí tán ṣe oníkálukú wọn kàn ṣe èyí tán fẹ́. Àwa pọ̀ ṣáà ní sùúrù pé àsìkò ọ̀rọ̀ ò tí ì tó ni. Bí àsìkò ọ̀rọ̀ náà bá tó bí gbogbo ẹ̀ṣin wọn máa jáde. Mo rò pé àsìkò yẹn ti ń tó náà ni gbogbo ẹ̀ fi ń jáde báyìí tá fi bá irú ẹ̀yin ìyá wa yìí náà pàdé lórí ọ̀rọ̀ yìí. Àkúkú mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ìmọ́lẹ̀ Ọlọ́run tó ń tàn kò ní kú. Ìmọ́lẹ̀ yín ò ní kú. Ìmọ́lẹ̀ àròjà Ọlọ́run á túbọ̀ máa farahàn nínú ayé yín. Ẹ tẹ̀lẹ̀ yìí pẹ́. Ẹ pẹ́ ẹ fi èrìgì ẹ fi jòbì. Ní orúkọ Jésù ní agbára Jésù Ọlọ́run máa tì yín lẹ́yìn. Ọlọ́run máa fún yín ṣe á máa ju yín ṣe ìyá mi. Ẹ máa pẹ́ fún wa. Tí n bá ti rí pé ẹ tún wà lórí program màá tún yọjú bẹ́ẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé lásìkò tí àwa náà máa sọ̀rọ̀ àwa náà kọ́ mi ní àsìkò yẹn. Bíbélì ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Kówó máa jẹ́ ti tẹ̀yìn ìyá mi o. Ìyẹn náà ni èmi ṣe fọwọ́ lẹ́rán tí mo ṣe ń rò tó nígbà tí gbogbo ọ̀rọ̀ ọlọ́ba yìí bẹ̀rẹ̀. Èmi náà lọ gbé dìde lọ sílé Ifẹ̀ pé ká lọ dífá wá nínú gbogbo ọmọ Adélẹ́yẹ gbogbo wọn yẹrí kò sẹ́ni tó lè lọ nínú ìrìn àjò yẹn. Èmi Adéníkẹ́yìn náà ni ó bọ́ sọ́nà tí mo lọ bá wọn tẹ̀lé àwọn tó kù àwọn ará àpòdò lọ́hùn
gbogbo àwọn tó ń fa wàhálà tó ń da gbogbo kìíní ìlú lẹ́yìn èmi náà lóbìnrin èmi náà ni mo wà láàrin gbogbo wọn tí mo tẹ̀lé wọn ọlọ́run dẹ̀ ṣọ́ mi lọ ọlọ́run ṣọ́ mi bọ̀ mo wà nínú àwẹ̀ yìí títí tá a fi lọ tá a fi padà dé gbogbo wọn jẹ wọn mu wọn ṣe gbogbo ẹ̀ wọ́n fi oríṣiríṣi tàn mí kò sí èyí tí wọ́n lè fi tàn mí nígbà tí a lọ nínú ìrìn àjò náà a dẹ̀ dé torútorú bí aago 12 ságo kan a padà wọ̀lú Èkó yìí so ọlọ́run náà tó ti ń ṣe tó ń tù wá lẹ́yìn kò ní padà lẹ́yìn wa mo kàn ṣáà fọwọ́ lẹ́rán pé ká máa wo ohun tó ń ṣẹlẹ̀ mo mọ̀ páyọ̀ ni ìyá mi àjò mi ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé ìyá mi ẹ pẹ́ fún wa màá tún máa bá yín sọ̀rọ̀ ní ìkan lè máa pẹ́ pọ̀ ní nígbà tí mo bá rí wípé ẹ̀ sí online mo ṣe try láti ní kí n fi voice sílẹ̀ kí n tó tún jáde kẹsàn-án kan pè mí ní church mo mú wa ń lé mo dẹ̀ fẹ́ touch bí 2 places mo fẹ́ dé local government mo fẹ́ ṣàwọn nǹkan kan tó tún padà mo ṣe ní kí n fi voice. It's okay. Lọ sí local government go and come back. Ṣe rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Èmi ò mọ bó ṣe ṣẹlẹ̀ o. Ṣe rí tá a bá gbà fọlọ́run ká gbà fọlọ́run nìsinmi ká dàrá kò ṣeé kọ̀ sílẹ̀ láì gbà. Tó bá sọ pé nítorí pé ọmọbìnrin ni ẹ́ nǹkan tó tọ́ sí àwọn ọmọkùnrin ó ń wọ̀ ẹ́ lójú ẹ̀sìn gbajúmọ̀ lẹ́ ń bá bọ̀ ẹ dẹ̀ wá máa pòkọ̀ ọ̀bànújẹ́ fúnra yín lójoojúmọ́ ni ẹ ṣe gbà fọlọ́run. Tẹ́ ẹ bá jọba nílé tẹ́ bá jọba nínú àlàáfíà ara yín tó jẹ́ pé ọba tó wà mí gan máa sọ pé àwọn ẹ̀gbọ́n mi àbáwọn àbúrò mi wọ́n gbárùkù tì mí wọ́n ṣe kinní kan àwọn fámílì mi lọ́bìnrin gbogbo wọn ni wọ́n dìde ìyẹn gan ṣé kò ti táyọ ọkàn fún yín. Ṣùgbọ́n nítorí pé thinking àwọn èèyàn ó lò self-esteem wọn dẹ̀ kéré and kò dẹ̀ kí tún wá ṣe yẹn púpọ̀ tára mi ni mò ń sọ nísìnyí. Tó bá ti jẹ́ pé ẹ̀tanú tẹ́ bá fi ẹ̀tanú ṣe gbogbo nǹkan tẹ́ sọ pé ẹ fẹ́ lọ gbé àwọn ọmọ tí yín dìde wá sí ibi tí kò lẹ́tọ̀ọ́ sí ẹ lè jọ wọ́n lójú tó bá dọ̀la. Ẹ̀yin ti gbàgbé wípé afọbajẹ lórí irọ́ àtọba wọn kì í rẹ̀ dálẹ̀. Afọbajẹ lórí irọ́ àti ọba tí wọ́n fi jẹ lórí irọ́ pẹ̀lú rìgímù àti rìkíṣí wọn kì í dọ̀rẹ́ títí dalẹ̀. Ta ló sọ fún yín pé tí ọmọ tẹ́ lọ mú wá yìí tó bá débẹ̀ tọ́wọ́ ẹ̀ bá tẹ̀kù dà tán ẹ̀yin tẹ́ mú jáde ìkọlù máa kọ́ sọ pé kẹ́kẹ́ kọ́kọ́ park well náà. Táwọn ọmọ yìí bá yọjú ó máa work wọn out ni. Ká gbà fọlọ́run nísinmi ibi orí bá sọ pé èèyàn máa débẹ̀. Ṣé mo ṣe wà yìí owó tí ọmọ mi tí mo bí nínú mi tó fẹ́ ní mi ò lè ní mọ́ tèmi. Owó tèmi kò lè ní mọ́ tiẹ̀. Neighbor mi kò lè ní àlàáfíà mi mọ́ tiẹ̀. Mi lè ní àlàáfíà neighbor mi mọ́ tèmi. Bóníkálùkù ṣe wá bóníkálùkù ti gbé ìgbésí ilé ayé ẹ̀ dání. Ṣé ra àwọn ọlà tó wà lọ́wọ́ wa yìí ìrìn àjò wa ni ìrìn àjò oníkálùkù ni. Ṣùgbọ́n tó bá fẹ́ ṣubú tó bá ìdẹ̀rẹ́ tó ń sí ẹni gbẹ́rẹ́ ẹ̀pàkọ́ tó ń sí ẹni gbẹ́rẹ́ ẹ̀pàkọ́ pé ìparun tó bá sọ ẹkùn orúwu Músílíù sìn ó ti jẹ́ kí sísà tí wọ́n ń sá yẹn ó ti bò lójú kò jẹ́ kó rí nǹkan tí pé gbogbo nǹkan tó ń ṣe kò dáa. Àwọn tó dẹ̀ ń gba nǹkan lọ́wọ́ ẹ̀ ni ó ti wá gbàgbé wípé níbi tí wọ́n ti ń fa rògbòdìyàn yìí tó sọ pé òun ń fa rògbòdìyàn torí àwọn bọ́ìsì òun kan bá lè mọ̀ pé King Kong lòun alágbára lòun òun lẹ́nu níbẹ̀
tóun bá lulẹ̀ pì báyìí wọn ló lórí burúkú àwọn tí ẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run òṣèré ayé wọn ti lọ. Ayé ò ní fèmí àti yín kọrin wípé àwa ni ìṣòro ayé wọn tó kúrò lọ́jà. Ó mà ṣe o. Ó mà ṣe gan ni o fún ọmọ Àwórì. Ó mà ṣe gan ni o fẹ́yìn tẹ́ fẹ́ gba kádàrá ká gbà fọ́lọ́run nísìnyí. Ẹ ṣé ìyá mi. Okay, ohun tèmi ló wà ńbẹ̀. Ọ̀rọ̀ náà nígbà tí ó bá mi sọ̀rọ̀ tán ni mo gbọ́ tán ni mo jẹun ni mo yó ẹ gbọ́ ẹ ṣá gbọ́ ẹ ṣé ìyá mi. Ohun tèmi tí mo fi dá èsì ọ̀rọ̀ padà fún wọn ni mo tún replay torí mo crop ẹ̀ síbòmí kí má bàa ṣe kiri kí má bàa lọ ṣe mistake parẹ́. Now mo máa pe oṣù àárín wọn tó jẹ́ bàbá fún wọn. Well, òun sì ni ó sì àbúrò dáyẹ pàbúrò láàrin méjì ló jẹ́. Núrù tó fẹ́ tí wọ́n mú sílẹ̀ láti jọba ẹ̀gbọ́n ló sì jẹ́ sí ẹni tí oṣù tó fẹ́ sọ̀rọ̀ láàrin àwọn obìnrin méjèèjì yìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ àfikún tí wọ́n fẹ́ ṣe fún wa. Oṣù ẹ máa wọlé bọ̀ o. Ẹ máa wọlé bọ̀. Ṣé máa pè sórí WhatsApp ni? Ó yẹ pè sórí WhatsApp kẹ́ pè wọlé. Okay, video. Okay. Okay. Hello, ma. Ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí? Mo ti ń gbọ́. Orúkọ tèmi ni Adébísí ọmọọba. Adébísí Adélẹ́yẹ. Bí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ohun tó dá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sílẹ̀, ẹ̀tanú òun ló dá púpọ̀ ń bẹ sílẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ tí mo bèèrè lọ́wọ́ ẹnì kankan wọn, ìwádìí tí mo ṣe. Àkọ́kọ́, àǹtí Rísí, Mrs. Shitu, tá máa ń tán jẹ́ Rísí Gárà la máa ń pè wọ́n. Wọ́n nítorí pé Wàsíù pé àwọn ní Rísí Gárà. Bó láwọn Rísí Gárà. Torí pé bàbá wọn ní Gárà, ìyá wọn ní. Ìyẹn jẹ́ wọ́n dì yẹn mú ẹ̀ṣẹ̀ pé wọ́n pa àwọn ọlọ́mọ obìnrin pé láwọn ọmọ Gárà. Okay. Ìkejì ibẹ̀, màmá àǹtí yìí náà ló tún sọ fún mi pé màmá sọ pé tán bá ń kọ orúkọ àwọn, wọ́n ń kọ orúkọ àwọn pẹ̀lú Akíndélé, wọn ò fi Adélẹ́yẹ sí. Wọn ò lè fi Adélẹ́yẹ sórúkọ màmá. Torí màmá ò kì í ṣe direct ọmọ Adélẹ́yẹ, wọn ṣe direct ọmọ Sùmọ́nù. Màmá tí wọ́n ló jẹ́ ọmọ Sùmọ́nù Adélẹ́yẹ tó lè lo Adélẹ́yẹ. Ìsẹ́dà káwọn lórúkọ ọkọ wọn àbí kán lórúkọ bàbá wọn. Àwọn màmá náà dì yẹn mú ẹ̀ṣẹ̀ kan pé tán fi ṣe àwọn. Then àwọn tó ń pera wọn ní àgbẹ̀bí yìí nìyẹn o. Then bọ̀dámúkà. Àwọn nígbà tí bàbá ti wá wà láyé, bàbá tí wọ́n wá dọ̀bálẹ̀ fún bàbá tàwọn. Kí ni ẹ̀ṣẹ̀ tí bàbá wọn ṣe bàbá wọn? Ẹ máa bá mi gbọ́ o. Nígbà tí ilé àkọ́kọ́ jó, ilé àkọ́kọ́ ní Ìkẹjà tó jó, ilé yìí Ìdòwú Aṣọ tó jẹ́ àkọ́bí Ọ̀ṣọ́ Ọ̀jà, òun ló jogún ilé yẹn, àsọmọkùnrin, àsọmọ àkọ́kọ́. Wọ́n ti pín ìpodò fún wọn, àwọn ti di ìpodò mú. Òkèta ó ti wà fún àwọn Odùgbóyè, wọ́n ti pín ogún oníkálukú fún wọn. Ilé jó, ẹ wá kéogi, ẹlẹ́ ń bọ̀ wá fẹ́ wá tún ọ̀dọ́ tí ń ṣe ń bẹ̀. Ó di wàhálà láàrin ẹbí tí àwọn ọlọ́pàá bá wọn dá sí. Nígbà tí àwọn ọlọ́pàá dẹ̀ máa dá sí tán, wọ́n ní
ibo lẹ fẹ́ tọ́ka sí pé ilé yàrá ìyá àláyín àbí bàbá ńlá yín kan ló lo bẹ̀ àwọn tó ti ń lo bẹ̀ láti ọdún táwọn tó ti wà ń bẹ̀ ni wọ́n bá wọn yanjú ẹ̀ tó tọ́ máa ní pé ẹ̀yin gan lẹ fi iná sílé yìí gan ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ wọ́n yanjú ẹ̀ wọ́n gbàgbé ẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ ń lọ déédé kò sí kinní mọ́ ìyẹn ni wọ́n sì wá ń dìmú pé kinní ṣé tó bá tẹ̀ pé àwọn nǹkan báyìí ṣe láàrin àwọn bàbá wa àwọn tó pera wọn lágbà ẹbí yìí ṣé kò yẹ kí wọ́n ti yanjú ẹ̀ pé káwọn ọmọ kan tó máa bárú ẹ̀ ńlẹ̀ mọ́ ní gbogbo àwọn nǹkan tí gbogbo wọn ń dìmú yìí o bọ̀dá Múkànsìn wọ́n bà orúkọ bàbá tí wọ́n jẹ́ wọ́n náà ń lọ náwó bàbá wọn sókè bàbá wọn fi wọ́n pé òun ló náwó Wàsíù sókè tó dẹ̀ pé irọ́ ni ìyẹn tó yẹ kán dìde sí kán jà sí wọn ò jà sí àtẹ̀dúpẹ́ pé àǹtí ìkànnì àwọn ọmọ wọn ìyá Síkíọ̀ ọmọ ìyá Síkíọ̀ àwọn dìde wọ́n ṣèṣe ọmọ kọ wọ́n fárígá pé láíláí wọn ò ti gbọdọ̀ gbọ́rú ẹ̀ mọ́ àwọn bọ̀dá Múkà yìí wọn ò dìde wọn ò sí kankan torí pé ihun tó ń ṣe tí Wàsíù ṣe yìí náà àwọn náà mọ̀ ń pa ẹ̀ wọ́n dìde wọn ò sọ̀rọ̀ táwọn nǹkan tó yẹ pé kọ́ dìmú nìyẹn o dẹ̀ bọ̀dá Múkà mo dẹ̀ fẹ́ jẹ́ kó máa yé everybody tó ń gbọ́ ọ̀rọ̀ yìí sí pé bọ̀dá Múkà kì í ṣe olórí ẹbí. oṣù ẹ bá mi gbé tẹlifóònù yín sílẹ̀ ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ṣe ni ọwọ́ yín move. sórí báyìí mo fẹ́ kó máa yé everybody pé bọ̀dá Múkà kì í ṣe olórí ẹbí èmi ò mọ bí tí mo fẹ́ bí ti jókòó papọ̀ tán ni pé bọ̀dá Múkà ni olórí ẹbí ìwé tó náà fi ránṣẹ́ sí ẹjọ́ mà. ọmọ ta ni bọ̀dá Múkà yẹn báwo ni bọ̀dá Múkà yẹn ṣe ọmọ jẹ́ sí. Akínlàbí ni wọ́n Akínlàbí nínú bíráǹṣì Ọ̀ṣọ́ ọjà ni wọ́n Múkàṣítù Sàlámì wọn kì í ṣe olórí ẹbí wa kò dẹ̀ sí anybody tó ever náwó wọn sókè pé àwọn ni olórí ẹbí wọ́n lè jẹ́ olórí ẹbí Akínlàbí o nídìílé Akínlàbí wọn gan náà wọ́n sì ní ẹ̀gbọ́n tó jù wọn lọ́nbẹ̀ ẹ̀gbọ́n Àdó ń pẹ́ pé àwọn ni acting olórí ẹbí àbúrò lòun ni olórí ẹbí. ta ló wá ta wá lórí ẹbí ńgbà tẹ́gbọ́n àtàbúrò ń jà sí pé ìwọ lórí ẹbí èmi lórí ẹbí ta wá lórí ẹbí. ẹni tó ń ṣẹlẹ̀ ni pé kò sọ lórí ẹbí torí pé màmá ni sáìdì tiwa ta já ọmọ Àyìndé Adélẹ́yẹ àwa nìkan là ń fún màmá ní ọ̀nà àgbà ẹbí pé bọ̀dá Múkà ẹ̀ bá gbà láíláí àtàwọn Wàsíù ní àwọn ọmọ Kàfárù Ìṣọ̀lá àwọn ẹ̀ bá gbà pé màmá jẹ́ àgbà fáwọn ọmọ ẹbí pé olórí ẹbí wọ́n máa ń bá wọn jà ní. incident kan ṣẹlẹ̀ wọ́n fi wá ṣe meeting kan nínú ọ̀dọ̀ màmá fún bọ̀dá Múkà schedule meeting síbẹ̀ màmá lé wọn dànù ní pé àyìn tí ẹ ní mi ò lè jó lórí ẹbí kankan wọn fẹ́ rí yín mọ́ pé àwọn fẹ́ rí pé àwọn tẹ̀ ní kankan bá wọn ṣe pé wọ́n kúrò wọn kúrò níbí wọ́n lọ. then àlàyé kan tó mo dẹ̀ tó wá fẹ́ ṣe pé kó máa yí everybody ni pé màmá gan fún ara wọn kọ́ ló ń dún ní gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yìí Mrs. Shitu yìí ni ó wà behind gbogbo kìíní àwọn ni wọ́n ti màmá ti dàgbà àánú màmá dẹ̀ ṣe mí pẹ̀lú àwọn ọmọ màmá torí pé àwọn tí ọmọ màmá ní Ìkẹjà kọ́ máa gbọ́ àti àwọn tí Bàdágìrì kọ́ máa gbọ́ pé ọjọ́ alẹ́ màmá yín ni àtúbọ̀tán màmá ló yẹ kí màmá máa rò kò ń ṣe pé lè tó tún ṣẹlẹ̀ ló yẹ kó máa tì sí màmá torí pé selfish interest ti àǹtí pẹ̀lú àwọn gbogbo wọn tó kóra ọjọ́ nísìnyí mo rántí pé sídẹ̀ kan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́pàá Wàsíù ọmọ arúgbó yìí náà ni tí mo bá sọ̀rọ̀ pé bí ẹ̀gbọ́n sàbúrò tó dábúrò ló jẹ́ sí ibi tó ń gbọ́ pé wọ́n ọmọ 1974 ọ̀hún bí 1974 mo bá sọ̀rọ̀ pé kí àlàáfíà lè jogún nínú ẹbí ló wá báyìí ló ní èmi gbówó fún yín nǹkan kan tó tẹ̀ pé tẹ̀tẹ̀ dìbọ́ọ̀kì yẹn ó lọ gbé oyè ọlọ́pọ̀dà oyè Adélẹ́yẹ ó lọ gbé fún wọn. òun nìkan kọ́ ló sọ bẹ́ẹ̀ o wọ́n pọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹnìkan ló háyà mi ẹgbẹ́ láti mọ́ra ṣèbí lórí program mi láti mọ́ra kí ni yẹn dùn mí o ó dùn mí gan ni o. kò yẹ ṣe é ṣe ìgbésẹ̀ máa yàn lórúkọ jẹ́ ó wá lọ ó móyè ọlọ́pọ̀dà ó wá lọ gbé fún wọn ní podò fún àwọn bọ̀dá Múkà gangan ló fẹ́ jọ ọlọ́pọ̀dà wọ́n tẹ̀ tí lọ́ọ́ máa ṣọ alájà ló gbọ́ alájà onípele lọ yarí pé láéláé oyè ìdílé bàbá àwọn wọ́n wá lọ gbé fún kéríkọ pé àwọn ò ní gbà láéláé pé kò ń ṣe lójú ẹ̀mí àwọn ò ní gbà ìyẹn ọ̀dà gbogbo yẹn ọ̀hún rí jẹ ọ̀hún rí ṣe ìmí tí wàá ṣẹlẹ̀ ẹ̀gbọ́n Wàsíù tó jẹ́ obìnrin àwọn ni àǹtí tó ń fi ID card wọn àǹtí díẹ̀ tó ń nu ID card APC ní conference ní Wàsíù ṣe àwọn náà sì wọ́n mọ̀ sí àdúsàn pé ọmọ wọn Wálé pé ó fẹ́ jọ ọlọ́pọ̀dà ìgbà tí màmá gbọ́ àwọn ní pé lójú ẹ̀mí àwọn kí Ìjẹ̀bú ó wájú eré bàbá àwọn pé láéláé àwọn ò ní gbà pé kò lè jẹ́ lẹ́mìí àwọn màmá tó sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn ọmọ tó ń sọ bọ̀ nísìnyí o màmá wa lọ gbé Ẹ̀gbá
nísìnyí wá pé kó wá jẹ oyè ilé bàbá wọn. àtẹ̀gbá àti ìjẹ̀bú tí ẹ lè jẹ ọba láwùrí wọn lè jókòó sórí àpèrè baba ńlá wa. èyí tèmi torí wá a sọ ti ní pé kó bàbá tí ń sọ. ìbáṣọ́hùn náà bá ti bẹ̀rẹ̀ sí ní ọmọ ń sìn ó ti ní branch nìyẹn ó ti ní branch nìyẹn. wọ́n dẹ̀ mọ gbogbo wọn wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ yìí bọ̀ torí ẹ̀tanú tó wà fún gbogbo wọn òun ló jẹ́ kí gbogbo wọn máa wu ìwà tí wọ́n ń wù yìí. èbí dẹ̀ ti ń sọ mo ti ní tó bá yá a máa fi gba àwọn ọmọdé jọ ní ìdílé pé ẹni tó bá ti pé 18 years old ó lè wá contest mọ́ lórí ẹbí torí gbogbo wọn ta fi ṣe àgbà yìí tó ń pera wọn ní àgbà ìdílé ìkọ̀ọ̀kan yìí wọn ò tó olórí ẹbí ṣe torí wọ́n ń da ẹbí rú ni gbogbo wọn wọ́n da ẹbí rú ni èmi ò dẹ̀ blame màmá pé kíní but àwọn tó ń tì wọ́n yìí náà ni pé ọmọbìnrin ọlọ́tà dẹ̀ ti pè wọ́n tó bá wọn sọ̀rọ̀ data ìdè ẹ wá lọ ń pe àwọn tí wọ́n tẹ̀ wọ́n bí àwọn tẹ̀ tọmọdìlé ọ̀ṣọ́jà wá lọ kó ogún ọjọ́ ẹ ní kí wọ́n á fún yín ní support kí kọ́ lè fún Tọ́pẹ́ ní support kó lè jẹ ọba inú àwọn tẹ pé iná ló wá pàwọn ọmọ Adélẹ́yẹ pé màmá má pè wọ́n sí mítìnì nígbà tí káwọn lọ jẹun á ní ẹ lọ jẹun ìjọba pè yín ni ẹ lọ jẹun yín ò ṣe kò sí ìròyìn òbúrú ẹ lọ jẹun àgbàlagbà ni wọ́n pè yín ni màmá kọ́ ló màmá dẹ̀ ti sọ pé àwọn ò lè náwó alágbèsá sókè àwọn ò lè náwó tàbẹ̀dù sókè gbọ̀ngbà tó fi sọ́dọ̀ ti màmá dìde màmá lọ ná ọwọ́ ọmọ sókè wọ́n ń lọ káàkiri wọ́n ń tún wọn káàkiri media house káàkiri tó ń lọ ṣe gbogbo ìtọ́ ń ṣe yìí ihun tí ẹ ṣe láti bí ọdún 8 àbí ọdún 9 àbí kí wọ́n ti pè ọdún tó wà sẹ́yìn tí ẹ ṣe ìsìn ó yá màmá lára láti dìde láti lọ ṣe gbogbo eléyìí tí ó ń ṣẹlẹ̀ yìí èmi dẹ̀ pé Mrs. Shitu ẹ̀yà àǹtírísí mo fi Ọlọ́run bẹ̀ wọ́n mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ mo fi mẹ́sẹ̀gì lẹ̀ sórí ìpinnu ọmọ ẹ̀ voice nù pé ẹ jọ̀ọ́ ẹ má gbé màmá lọ sórí program kankan ẹ fi màmá yìí lẹ̀ màmá ti dàgbà ẹ má dá àwọn onímàmá láàmú màmá yìí tí gbogbo wa ń rí ẹni tá a fún respect ẹni tá a bọ̀wọ̀ fún wọn ni pé ẹ fi wọ́n lẹ̀ màmá wa ni wọ́n bọ̀ torí ìtàn fẹ́ ṣe wọ́n ignore wọ́n gbé màmá wá kí màmá máa sọ wọ́n lè sọ fún wọn pé tí màmá bá wá sórí program tí màmá bá lọ sọ àwọn ọ̀rọ̀ tí yẹ kí màmá sọ àbí ìtàn tí màmá yẹ kí màmá pa pé àwọn ọmọ tó máa dá màmá lóhùn wà ń bẹ̀ o èmi tí mo dẹ̀ sọ ó yé mi torí àfẹ́ kí ẹbí yìí dàrú nísìnyí ó ti wà nínú àkọsílẹ̀ sí pé látòrí màmá ni ẹbí ti dàrú sìn torí gbogbo àwọn ọmọ tí wọ́n jọ ń ṣe oṣù ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ pé ó dórí màmá ẹ wò màmá ti dàgbà wọ́n ti darúgbó ẹ má jẹ́ ká sọ pé ó dórí màmá ó bàjẹ́. a lè ní ká má sọ bẹ́ẹ̀ but ní tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé èmi tí mo sọ ni pé gbogbo àwọn ọmọdé gbogbo àwọn ọmọ ìdílé tí gbogbo wa tí à ń bára ta máa ń kíra tá a jọ ń ṣe ní ìsọtìdí pé oníkálukú fi ń kíra wọn ní lókèrè tọ́mátẹ̀ torí àwọn imú náà fi ń kíra wọn kò sájọṣepọ̀ mọ́ oníkálukú ń yẹra fúnra wọn ni lórí pé kíni lórí ohun ayé lásán ní tẹ́ pé ẹni tó lọ́n bá ti kọ adé ìmọ̀ lórí èmi náà ṣàwọn náà tó jọ dùkù ìgbà tí ìmàtẹ̀gbọ́n mi dẹ̀ sọ̀rọ̀ ó ní kí n step down fóun mo dẹ̀ step down fún ẹ̀gbọ́n mi mo ní kò sí problem pé kí ló wà ń bẹ̀ mo jọwọ́lẹ̀ fún ẹ̀gbọ́n lẹ́jẹ́ pé Wàsíù gan ló kéré jù ní gbogbo àwọn tó ń du ipò yìí tó yarí pé òun ò ní gbà àforí àfọrùn òun gbọ́dọ̀ jọba yìí ni mo dẹ̀ ti pè mo bá sọ̀rọ̀ mi ò mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ pé ó sì máa ro ẹjọ́ mímì náà lẹ́sàdé pé èmi ni mò ń ṣe kinní kan àwọn tó dẹ̀ jẹ́ olórí ẹ mọ̀ pé Wàsíù yìí kírímínà ni ẹ mọ̀ pọ̀ daràn ni ẹ mú gba àwọn ìwà tó ti alájà gan tán alájà onípele gan Wàsíù lọ pa àrokò ránṣẹ́ sí ìyá yìí gan tí ìyá ní fi kó mu padà lọ bá Wàsíù pé ìyá ẹ̀ ní kó lọ mu bá pé kò ń ṣe àwọn náà máa múrù kan báyìí lé lọ́wọ́ wọ́n rí gbogbo àwọn àbúrò tí Wàsíù ń wù torí pé àwọn náà ń jẹ́ ibi tí Wàsíù ti ń jẹ gbogbo àwọn ilẹ̀ tó ń tà wọ́n lè sọ̀rọ̀ wọ́n ka mọ́bi níbi tó ti ń lọ bukini sójú èṣù wọ́n ka mọ́bẹ̀ wọ́n mu kí wọ́n ṣe àwọn gbowó lọ́wọ́ fi ilẹ̀ gbogbo àwọn ìwà tí kò ti disqualify èèyàn láti fi jẹ olórí ìlú ẹ ń rí gbogbo ẹ sọ̀rọ̀ recently ṣe ó sì ní kéèsì ńlẹ̀ ń sìn kéèsì méjì lóní lọ́tọ̀ọ̀tọ̀ ó nìkan ní magistrate court ilẹ̀ land grabbing àti forgery ìyẹn wà fún bẹ̀ attempted murder wà fún ní high court tó ló jọgi mọ́ bàbá kan lórí ní orí ilẹ̀ onílẹ̀. tí bàbá yẹn ṣe statement ilẹ̀
bàbá agbókè bàbá òǹgbọ́n náà ti kú ń sìn. mo gbọ́ pé bàbá kan kú bàbá yẹn ti kú mo gbọ́ yẹn. bàbá yẹn ti kú ń sìn. wọ́n ti gbé kéèsì yẹn náà wá. wọ́n ti gbé kéèsì yẹn náà wá bọ̀ tí ìsì ìfẹ́ gbé síwájú nítorí ọ̀rọ̀ tọlọ́ba òṣọba yìí ni mo ní kẹ́ni yẹn kọ́ sì hang on. wọ́n ní Wàsíù jọ kí mọ́ bàbá arúgbó pẹ̀lú lórí ẹ tó máa bá lójú jẹ́ lélẹ́yìí náà ẹ tó máa bẹbí jẹ́ lélẹ́yìí ẹ dẹ̀ rí ẹ sọ̀rọ̀ torí pé ẹjọ́ ń jẹ́ bí ìdọ̀tí yìí náà ni ẹ dẹ̀ mọ bí tí ẹ mọ òótọ́ ọ̀rọ̀ ẹ fẹ́ ṣe nǹkan tẹ́mi kan máa kàn sọ ní pé màmá lèmi ní bá wípé kí màmá ṣe àtúnṣe ibẹ̀ torí màmá sọ ń jọ́sí pé táwọn bá rí ibi àgbà ń rè káwọn lè jábọ̀ rí fún àwọn tó fi lélẹ̀ fáwọn. ẹ ṣe rí a lè bá màmá wí ẹ lè sọ pé ẹ fẹ́ gba màmá níyànjú. bẹ́ẹ̀ mọ̀ pé àwọn ọmọ òde ìsìn bí Yorùbá ti wá ṣe yé wa sí làwa ṣe ń sọ yẹn pé ok gbogbo àwọn onímọ̀ràn àtúnṣe ibẹ̀ ní bá wa ṣe ní anything against màmá torí èmi gan tí mo wà ń bì màmá mi máa ń lọ sọ́dọ̀ wọn mo dẹ̀ máa ń rán màmá mi sí wọn màá tún béèrè wọn á náà béèrè mi wọn bá dẹ̀ bá wọn náà sọ̀rọ̀ lórí fóònù náà wọn á tún gbàdúrà fún mi but ibi tọ́rọ̀ dé yìí sìn kí àwọn kan máa sábẹ́ màmá kan máa ti màmá káàkiri òun ló bá a débi tí a wà yìí. ọmọ tọ́pẹ́ sọ yìí èmi ò lè sọ pé bóyá mo mọ̀ pé bóyá mo mọ̀ nínú ẹbí pé bákan ni ó di pé ẹni kó má gbé má jò pé ó dùn síta mọ́ sìn kó máa lo ìbíkúnlé ṣé ìbíkúnlé gan jẹ́ orúkọ Àwórì ni ẹ̀ ń gbé pamọ́ àánú àwọn òbí ẹ̀ dẹ̀ ló dẹ̀ ṣe mí torí pé wọ́n mọ̀ pé wọ́n ń bọjọ́ ọ̀la ọmọ jẹ́ ni because ọmọ tẹ́ lọ mú wá tó wá ń tì káàkiri ń sìn tó bá dọjọ́ iwájú ń sìn tí gbogbo kíní ìbá tó bá padà wá bá wọn yẹn ń sáré pé ṣé ìwọ tó ti lù ẹ́ fún kíní kan rí Ìkẹjà la máa gbẹ́kẹ̀lé ẹ á di pé ọmọ yẹn kò ní ibi tó fẹ́ sá sí tó bá wá sọ́dọ̀ ẹbí àwọn ẹbí á ní pé àwọn ọmọ rí wọ́n láwọn ò mọ̀ ẹ́ rí pé wọ́n tó kọjú ti ṣe jàdùkú ẹbí pẹ̀lú àwọn kan rí pé kíní kan recognize ẹ̀ but àwọn bìlí pé káwọn náà lò ó pé sàárà ni wọ́n ní káwọn wá jẹ sàárà ni èmi dẹ̀ ń rawọ́ ẹ̀bẹ̀ sí kò sẹ́yìn ìkankan nú àwọn ẹbí tí mi ò pè tí mi ò bá sọ̀rọ̀ gbogbo àwọn tó ń pera wọn ní àgbẹ̀ ẹbí torí ìbéèrè mi àkọ́kọ́ ni nígbà tí mo pe mi sítù tí mo ní àwọn wo ló mú ọmọdé yìí sílẹ̀ wọ́n ní àwọn ẹbí mo láwọn ẹbí mo ní ẹbí ni èmi náà nígbà tí mo ní ẹbí ni èmi náà nígbà tó máa change tone fún mi wọ́n ní ó da àwọn àgbẹ̀ ẹbí wọ́n á ní ó da àwọn wo ni àgbẹ̀ ẹbí o wọ́n ní kò yẹ káwọn tẹ̀ dá mi lóhùn ìbéèrè yẹn rárá nítorí pé àwọn òbí mi sọ̀rọ̀ ti pẹ́ àwọn ṣe ní káwọn fún mi ní audience káwọn fi bá mi sọ̀rọ̀ wọn á lókè tí ẹ bá yẹ pé ẹ bá lè dáhùn ìbéèrè má jẹ́ pé from reliable sọ pé ìkọ́ táwọn èèyàn sọ tí mo gbọ́ náà ni pé bọ̀dá mú ká lọ fọmọdé yìí sílẹ̀ torí pé wọ́n ló ṣe wọ́n lóore kan pé wọ́n náà ọmọ wọn gbà kan tó bá wọn gba ọmọ wọn sílẹ̀ mo ní tó bá pè yẹn lẹ̀ ń rò mo ní kò ń ṣe ọ̀nà tó mo ní kò tọ̀nà mo ní kò tọ̀ ọ̀nà so lórí ọ̀rọ̀ pé wọ́n ti sọ̀rọ̀ síra wọn wọ́n ti pera wọn lórúkọ nǹkan ẹ̀ wá di gbogbo ẹ̀ mú nǹkan tó jẹ́ fún àǹfààní ìlú ẹ̀ wá dorí ẹ̀ kodò ní ohun tí ò dẹ̀ kó tẹ̀ wáyé rárá tí ò yẹ kó tẹ̀ kí irú ẹ̀ tẹ̀ ṣẹlẹ̀ rárá mo ti pé gbogbo wọn kò sí ẹ tí mo bá sọ̀rọ̀ nínú gbogbo wọn nínú àtọ́ ń pera wọn lágbẹ̀ẹ́bí yìí but irọ́ náà ni láìpẹ́ yìí sì wọ́n ní wọ́n ti ń lọ ń pe ìyẹn kọ́kọ́ wá lọ sí ilé ìtàn lọ́nà ti bá nìtàn ti pa bọ̀dámúkà náà ló tún ṣe yẹn náà pé kọ́ yẹn wọ́n fẹ́ mú tọ́pẹ́ lọ ṣàwó ń bẹ̀ pé kọ́ wá síbẹ̀ fún bọ̀ tí wọ́n lè mú ṣàwó kankan wọ́n tí approve ẹ̀ báwo ló ṣe fẹ́ lọ mú ṣe bọ̀dámúkà ló ń dábàá yẹn wọ́n ní kó wá lọ sílé ẹ̀fún fún ẹni tọ́jà lọ bá ní pé ṣóun lòun ti bẹ̀ pa ni. ọmọ lọ torí ọmọ yìí bọ nǹkan tí kò ní ìdìnnà ọ́n. àánú àwọn òbí ẹ̀ ló dẹ̀ ń ṣe mí ìyá tó lọ bá ní pé ṣóun lòun ti bẹ̀ pa ni ẹ ṣe máa ní kó wá lọ síbẹ̀ kan pé bí wọ́n ìjọba ti pa lẹ́ni kó wá lọ sí. pé ẹ má kóhun sí wàhálà ẹ ń lọ káàkiri abádẹ ti sọ̀rọ̀ kan pẹ́rẹ́ nínú ẹbí báyìí bọ̀dámúkà ti gba ojú alálẹ̀ lọ ẹ ti ń lọ bùkún sójú àwọn alálẹ̀ sáwọn alálẹ̀ wá gọ̀ ni tó bá pé nǹkan tẹ̀ ń ṣe láti jọ ẹ pé òótọ́ ni alálẹ̀ àti jẹyìn gbogbo àwọn nǹkan tó yẹ kó ní ètò mo dẹ̀ ti ń sọ mo ti ń pa àwọn ẹ̀dí ẹ̀dẹ́ pé gbogbo àwọn kìíní la máa fètò sí ó máa lójú àwọn tó máa ní access sáwọn kìíní yìí
kò kàn ní jẹ́ pé anybody kan ló kàn máa lọ máa ṣe tó hùn bọ̀dá múkà ṣe tiẹ̀ níjọ́ òwe pé wọ́n dé láti ibì kan ọ̀dọ̀ ọlọ́tà Wàsíù náà ti lọ retí ẹ̀ náà síbẹ̀ kí ni túmọ̀ gbogbo eléyìí pé lórí pé a fẹ́ jọba yìí náà àníjọba yìí náà ni. ọ̀rọ̀ ọlọ́mọ ọ̀rọ̀ ẹbí yìí kí ọmọ àti pé ó súyàn níbọ̀ àwọn òde ní lájú wálẹ̀ kí ni gbogbo orúkọ báyìí kó ṣẹlẹ̀ orí bàbá wa ti pa ìtàn oríṣiríṣi fún wa wọ́n lè jẹ́ ká mọ ibi tí oníkálukú fèsì nínú ẹbí òun ló fi di pé gbàtí gbogbo eléyìí náà ń ṣẹlẹ̀ ń sìn náà pé àwa náà dìde ń sìn báwa náà àwa náà jáde àwa sọ tẹnu wa because tí ó rí pé a kì í sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé a kàn máa dákẹ́ a máa wò pé ókè báyìí òun ló jẹ́ kó máa believe pé bóyá pé ní táwọn bá ti ṣe àwọn tí mo jẹ gbé pé kò sí nǹkan táwọn máa yìn dé kúkú máa ṣe kíní kan ọmọ máa wò náà ni bọ̀ èmi kàn ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn afọbajẹ tó dẹ̀ kù náà ni pé ọ̀nà náà nìkan ni ìyálóde àwọn nìkan ni say wà lọ́wọ́ wọn sì final say tó wà lọ́wọ́ wọn ló wà ń sìn àwọn lọ́lẹ̀ yọjọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo get across sí ìyálóde but she said she's not strong enough láti grant mi ní anything because of the bẹ́ẹ̀ ni torí àwọn ọlọ́lẹ̀ ṣe àtúnyẹ̀kọ́ tó bá right local government tí local government dẹ̀ right state gbogbo tó ń lọ nílẹ̀ yìí á kúrò nílẹ̀ because that she's the only surviving afọbajẹ tó kù nínú gbogbo àwọn afọbajẹ because gbogbo ìtàwọn náà rí gbogbo tó ń lọ láàrin ìlú káàkiri ń sìn tí tó ti lọ ń bíìlì ilé onílé tó tí ò tí ìjọba ẹ̀dẹ̀ àwọn tó dẹ̀ pe wọn lágbà yìí náà ẹ̀dẹ̀ jọ ń gbowó yìí náà tẹjọ́ ń ná yìí tẹjọ́ ń náwó yìí náà ni. mo dẹ̀ mọ̀ kí Wàsíù tó máa déwájú adájọ́ sí lóṣì máa lọ kúrọ́ pé àwọn àgbà òun náà náwó tóun gbà bàbá dẹ̀ kúkú ti ṣe statement ẹni tó jọgi mọ́ òun lórí àwọn tó dẹ̀ wà nígbà tó wá bá òun lórí ilẹ̀ lórí gbogbo èèyàn ló ń purọ́ mọ́ káàkiri ń sìn pé ló ń kàn blackmail àwọn èèyàn káàkiri ń sìn ni pé ilé ìwà ilé ìṣègbà lórí pé kí n torí pé o fẹ́ jọba tí ò tọ́ sí ẹ. mo dẹ̀ ti pé mo bá sọ̀rọ̀ mo tó bá yẹ pé nígbà tí ẹ̀ ń ṣe gbogbo àwọn òwò lẹ̀ tẹ́ ẹ̀ ṣe yìí tó bá yẹ pé ẹ ṣe òótọ́ ọbẹ̀ ni irú eléyìí tó ṣẹlẹ̀ yóò ní máa ṣẹlẹ̀ gbọ́dọ̀ pé ẹ ṣe ń ro fi owó ìdébi tó yẹ kó dé. mo nígbà tí ìrọ̀lọ́ bá dé yìí sìn àwọn èèyàn ní ọmọdé yìí dẹ̀ ṣe dáadáa wẹ̀ bí ò tẹ̀ kàwé ẹ jẹ́ àfi ilẹ̀ ìfẹ́jẹ́ kó lọ ṣe ó ṣàṣe dáadáa pé agbẹ̀bí mọ́ra bọ̀ nígbà tí o ti ṣe gbogbo yẹn ìkọ́ wa ńlá wa délẹ̀ ṣe wá ní káwọn èèyàn lajú ilẹ̀ kan fi ilẹ̀ fún un mo níbo náà ti ń ṣerú ẹ̀ àǹtí ẹ̀ máa sọ̀rọ̀ wọ́n ní àwọn fẹ́ẹ̀ máa kúnlẹ̀ bẹ́ẹ̀ Núrù bọ̀dá mi Núrù ò fẹ́ gbọ́ sáwọn lẹ́nu pé kinní kan àwọn ò bá ẹbí ṣe mọ́ láéláé báwọn ò bá ẹbí wa ṣe mọ́ kán yà wọ́n kúrò ní ẹbí Adélẹ́yẹ àwọn bàbá àwọn nìkan làwọn máa bá ṣe tí wọ́n bá ní anything kan ṣe àwọn bàbá àwọn ó ti tó àwọn nìkan mo á ń bẹ̀ wọ́n pé ẹ má ṣe báyìí àǹtí mi ìyẹn àǹtí mi di amúni ẹ má ṣe báyìí mo ní kò tó gbogbo eléyìí mo ní inú tó máa bí yín tẹ máa fi ní pé ẹ fẹ́ kẹ̀yìn sí ìdílé bàbá yín ẹ má gbàdúrà kí irunú bẹ̀ kó bí yín wọ́n ní táwọn máa sọ òun ni àwọn ti sọ yẹn bí tí ò dẹ̀ lè yí padà mo á wò pé ẹ̀yin tẹ́ ń bẹ Núrù ẹ̀yin ò ṣe bẹ Wàsíù ẹ̀yin ò ṣe ní kí Wàsíù ju kíní lẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ pé ibi tó wá ṣàpè lórí ọ̀ṣà àfi tẹ̀lẹ̀ àgbà máa mú ṣáájú ọmọdé ni ó tó ṣe bí òwe but onírọ́ a dẹ̀ tún gbìyànjú pé ká tún bá àwọn méjì sọ̀rọ̀ pé kó tún yanjú ẹ̀ pé láàrin family ká tún ṣe yẹn a fi pàdé ibi tó fi pàdé sí nígbà tó máa débẹ̀ ni Wàsíù tún gbéyàn kan dání ẹni yẹn ló ń sọ̀rọ̀ nínú conference kí n tó ṣe tó lóhun òun àgbà oyè kan honorary chief lásán ló jẹ́ kò tẹ̀ ẹ́ bí ọkọ̀ fòye dá lára ibo lágbólé ẹ̀ ń Kẹjà ló wá ní òun àgbà oyè àwọn ti joyè ó tó jọ́ mẹ́ta pé kinní kan òun wà náà àwọn olóyè ìlú ni ló mú yẹn náà dìé yẹn náà wá mi wá bàdá mi dẹ̀ débẹ̀ yẹn dẹ̀ wọ́ká kúrò ńbẹ̀ ẹni Núrù bínú lọ pé ó ṣe kinní kan fún yín mo ní the best dẹ kó ṣe ni mo ní àdéhùn wa agreement wà pé a fẹ́ ṣe meeting lẹ́bí ni ẹ̀yin lẹ breach agreement ó débẹ̀ ó di pé kò ṣe bí lọ́wọ́ tóun bá ń bí báyìí ó dẹ̀ turn back ó dẹ̀ lọ ẹ wá fẹ́ máa dì mú lẹ́sẹ̀ pé ó ṣe kinní mo ní no mo ní ẹ jẹ́ a sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà
ẹni bóyá ṣe náà nìyẹn òun ló ní kó lọ gbóyè fún Tọ́pẹ́ báwo ló ṣe máa ní pé máa lọ ní kó lọ gbóyè bàbá ẹ̀ fún Tọ́pẹ́ ẹni ó ní nígbà tí Wàsíù ti jọba táwọn tó ti rọrọ díẹ̀ pé kán ṣe bákan mo ní rọ mo ní ẹni tó ní interview bá fẹ́ ṣe kẹ́bí ṣe àti ẹni tí ò sọ̀rọ̀ ìkọ̀kan náà lẹ́yìn méjì ń sọ mo ní ìkan sọ tiẹ̀ direct ìkan dẹ̀ sọ tiẹ̀ indirect mo ní ọ̀rọ̀ làákàyè ni mo ní but ẹ má rò pé òun ló ní pípọ́n lọ ṣe kinní kan mo ní ẹ̀yin àbúrò yín ló yẹ kẹ́ bá sọ̀rọ̀ òun ló yẹ kẹ́ bá sọ̀rọ̀ òun ló ibi tá a dé yìí ń sìn òun ló sún ẹbí ìdébi tá a wà yìí ń sìn but kò sí nǹkan tí wọ́n fẹ́ bá sọ bọ̀ ó rí i pé kí Wàsíù ṣe àjọba kó jọba ni wọ́n dúró lé mi dẹ̀ sọ pé Wàsíù ò lè jọba Ìkẹjà pé kò lè jẹ́ àwọn òde láti wálẹ̀ ká fi irú òun yẹn síbẹ̀ tó pé ó ti ń wúrú àwọn wà tó wù yìí èmi kàn máa rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹbí ni pé irú eléyìí tó ń ṣẹlẹ̀ ń sì tí à ń fẹ̀ ní ara wa síta kò yẹ kó wáyé rárá tí àwọn tó jẹ́ àwọn aṣáájú wa tí wọ́n bá ti ṣe tó bá yẹ pé wọ́n ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe kò dẹ̀ tí ì pẹ́ jù náà tó dé àkọjá àṣìṣe a sì lè pera wa jọ ká bára sọ̀rọ̀ ká dẹ̀ yọjú nǹkan tí ó wà ńlẹ̀ kán ṣe àtúnṣe ibẹ̀ ohun tí èmi ní kí èmi sọ lórí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí nìyẹn ẹ ṣeun gan mà. ẹ ṣé o bàbá mi ẹ ṣé ẹ kú atótónu ẹ kú ìyọ̀nà lọ́rọ̀ in fact kíní ọ̀hún ó tún mi ò lè sọ pé ó fẹ̀ sí ni because gbogbo nǹkan tẹ́yìn sọ́nsìn just one point ní nǹkan tí wọ́n sọ pé àwọn ò lè gbà pé kí àwọn ọmọ kankan wá ṣe kíní kan fún àwọn bọ́ọ̀lì ṣe fún màmá àwọn owó ládẹ̀ tún gbọ́ pé nǹkan tó tún ṣẹlẹ̀ kọ́ nìyẹn ẹ̀yìn tún máa wọn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kò ń ṣe ọ̀rọ̀ oyè náà fi pa màmá wọn ọ̀rọ̀ owó ni tí gbogbo olú dẹ̀ mọ̀ sí wọ́n ṣèwádìí gbogbo wọn tó dẹ̀ lọ́wọ́ sí kínní náà gbogbo wọn náà lọ pé tó dẹ̀ pé bóyá ló survive nínú wọn ó gbà lẹ́yìn ìgbà ló bẹ̀rẹ̀ sí ṣe bí alágọ̀ràn àdẹ̀gbọ́ pé rísẹ́lì náà ní onítọ̀hún náà gbé ló jáde láyé so ìlú dẹ̀ mọ̀ gbogbo ìlú ló mọ̀ ìyàtọ̀ wà ń bẹ lórí ọ̀rọ̀ pé kìnnì kò ń sọ̀rọ̀ oyè rárá ó jìnnà síra bàtà à ń gbọ́ ògbélé ó ya gbogbo wa lẹ́nu ni even though gan nínú ọmọ Ìkẹjà kan tó tún ń pè mí tán wà ní UK tó ń pè mí pé irú kí ni màmá yẹn sọ jáde lẹ́nu pé sáwọn wájú ọmọdé ni sáwọn ọmọ kan tó ṣẹlẹ̀ ń lù ni pé gbogbo àwọn làwọn ọmọ kan tó ṣẹlẹ̀ ń lù ní táìmì náà mú ní bọ̀t ká máa mo ní sámọ̀ pé tọ́rọ̀ bá ti rí báyìí pé oníkálukú náà máa sọ sáìdà rẹ̀ pé bọ́dọ̀ ṣe máa ń rí nìyẹn wọ́n ní bọ̀t kò yẹ kí màmá jáde kan wá sọdún pẹ̀lú ẹ̀ mo ní wọ́n fi màmá lẹ̀ pé àgbàlagbà ni wọ́n pé àwọn kan ló ń tì wọ́n wọ́n ń lò wọ́n pé kán máa ṣe gbélé pé torí pé àwọn ni àfún ní àyè pé àwọn ni àgbẹ̀ ẹbí so nǹkan tí èmi rí sọ sí ni ẹran bàtọ́ dẹ̀ sọ pé wọ́n lọ dá ifá tó lọ dá ń lé Ifẹ̀ ọgbọ́n náà ifá arọ́ ni wọ́n ní ẹ̀rìndínlógún náà fi dá fá ọba nígbà tá a dẹ̀ máa gbọ́ àwọn ara wọn náà tó wá jà ń lé pé irọ́ o pé ikin àbí kinní kan náà fi ń dá fá ọba pé gèǹgé náà ṣe ń bẹ̀ bàbá tó dẹ̀ pé ó dífá àwọn náà ní bàbá náà ti jáde láyé ara wọn tọ́jú ọlọ́nà wá tàṣírí ara wọn nígbà bóyá gbà tọrọ owó wọ̀ mọ́ pé bóyá owó tán lọ́nà àdéhùn tó ti ṣe láàrin ara wọn gbogbo ẹ̀ túká tó oríṣiríṣi ọ̀nà àlùkọ́rọ̀ wọn ti ṣe. wọn lè fi ẹ̀rìndínlógún dáfá ọba náà. ìtàn náà lọ ló ń bẹ̀ nìyẹn ìtàn náà lò nìyẹn àwọn tó wá gbọ́ létà tó ṣe ìwádìí wá ní pé irú kí nìyẹn pé gèǹgé nìkan tó ṣe ń bẹ̀ lórí ọ̀rọ̀ pé a fẹ́ jọba yìí náà oríṣiríṣi Wàsíù dẹ̀ ló wà behind gbogbo kínní yìí náà òun náà ló ti ká nǹkan síwájú ló ti kówó lẹ̀ fún wọn gbogbo ohun tí ẹbí ò mú ẹ sí àti tí ẹbí ò sáìn fún ó lọ yí kínní ó lọ láwọn ẹbí náà sáìn fún ẹ ọ̀tọ̀ ní nǹkan tó sọ fẹ́ bí pé a fẹ́ ṣe olóò fẹ́ ṣe sàrà fún bàbá ẹ̀ ló pe fẹ́ bí ó dẹ̀ dípò bẹ̀rẹ̀ sí record the next gbójúbo èṣù lọ record èṣù náà ń bẹ̀ olóòbọ èṣù ó kọ rí sípò olóní kí bàbá gbàdúrà fún ẹ lẹ́mú style ẹ̀ fi náà bàbá oní bàbá sókè ló rìkọ́dì bàbá pé bàbá ti náwó ẹ̀ sókè pé wọ́n fà ẹ́ sílẹ̀ pé ẹbí ti fà ẹ́ sílẹ̀ ẹbí dẹ̀ ọ̀dẹ̀ ti challenge ẹ lórí kí ni pé má tẹ̀ ti sọrú ẹ̀ mọ́ but àwọn tó ṣì ń tọ́jọ́ jẹun tọ́jọ́ ń gbowó lọ́wọ́ ara wọn káàkiri náà wọ́n ń fún láyọ̀ ló fi jẹ́ pé ó sì máa gbé dọ́kúmẹ́ǹtì ránù káàkiri pé àwọn kan náà náwó òun sókè
òun náà tó sign fóun kò nínú àwọn lè tó gbé tẹ̀ náà document sign yẹn gan ní. jáde, kò lè kó document yẹn jáde mọ́ because èmi ti debunk gbogbo document tó kó jáde. Ó sọ fún mi pé Mo ti sọ inú fún pé kó má àwọn gbé bàbá tí wọ́n àti wa kan wà tó sign fóun nígbà tí mo dẹ̀ máa pe àǹtí wa tó sọ pé ó sign fún yẹn àǹtí yẹn ni àbí nǹkan ṣe ni pé ọ̀tọ̀ ni nǹkan tó sọ fún àwọn pé òun fẹ́ ṣe náà pé ìbí sàrà ni pé ó kàn ní kàn sign kò bí àwọn náà presence ibi nǹkan tó ń ṣe fún bàbá òun ni láwọn ò mọ̀ pé ó ti yí gbàgbọ́ mi pé ó ti tọwọ́ wọ́n sign wọn fóun bọ̀wé. kọ́ ni. mo wá ní wẹ́ ẹ̀yin náà ń jẹ́ ọ̀bí tí wọ́n ti ní kẹ́ wá tọwọ́ bọ̀ nǹkan ẹ̀yin náà máa mọ orúkọ tẹ́ máa tọwọ́ bọ̀. Gbogbo nǹkan táwọn náà ti ń ṣe nínú ẹbí, gbogbo pèsè tó ti ń ṣe nínú ẹbí, gbogbo sàrà tó ti ń ṣe nínú ẹbí, ṣé wọ́n ń kọ sílẹ̀ tó kẹ́nìkan kan máa sáyìn pé ọwọ́ ẹnìkan wá ẹnìkan wà. Èmi tó wá pọ̀ ọ̀rọ̀ owó tó máa bu owó náà pé ta ló sanwó tiẹ̀ ta ni ò tí sanwó tiẹ̀, kí làwọn náà tọwọ́ bọ̀wé fún. Ọlọ́mọ ẹ̀kọ́ tọwọ́ bọ̀wé tó sì máa ní kó wá ro tẹnu wọn ní kọ́ọ̀tù. bó ṣe yé gbogbo wọn sí nìyẹn torí oríṣiríṣi ara ni Wàsíù ti dá lórí ọ̀rọ̀ a máa jọba àjọba yìí kò sábà tí ò dá tán lórí ẹ̀ ẹ̀dẹ̀ ń rí pé n tó ń ṣe yìí ò tọ̀nà pé gbogbo tó ń ṣe ìpòfin ń dọ̀tí ẹbí ni ẹ̀yin pẹ̀lẹ́ sì ń dúró sẹ́yìn ẹ̀ ń dúró sẹ́yìn ẹ̀ pé ẹ̀yin ẹlẹ́wà torí pé owó tẹ̀ ń pín tó bá débẹ̀ tó ń ṣiṣẹ́ ní ilé ká inú wọn ò lè ká kò tí ìjọba ló ti ń ṣe lè fún yín tó bá jọba tó ń kọ́. èmi dẹ̀ ti bá mo ti pé gbogbo wọn ti bá wọn sọ̀rọ̀ sí rẹ̀ mo ti bá wọn sọ but wọn ò fẹ́ gbọ́ gbogbo wọn náà mú oríṣiríṣi àlọ́ àpamọ̀ àtàgbẹ̀ ní gbogbo wọn náà ń dìmú bàbá ilé ìṣe léèfé ilé ìṣe gbá fún mi kò ní gbogbo wọn ń dìmú. àtúnṣe tó yẹ kán ṣe ń bẹ̀ wọn ò ṣe ẹ̀dẹ̀ mọ gbogbo àwọn nǹkan tí ẹ̀ ló ń ṣẹlẹ̀ tó dẹ̀ pé kẹlẹ̀ tún ẹ̀dẹ̀ ṣe àtúnṣe bẹ̀ kò sí kankan nu wọn nínú àwọn àgbà yìí tí ó fẹ́ ṣe ó jẹ́ kí n rántí pé nígbà tí màmá sọ̀rọ̀ kan pé àwọn tó ti ń jọba àwọn ọmọ obìnrin ni wọ́n ń jọba wọ́n á wò pé so definitely nígbà tẹ́ sọ bẹ́ẹ̀ sí pé so kúrẹ́ ẹ̀yin náà ṣe fẹ́ mú ọmọbìnrin sílẹ̀ pé kọ́mọbìnrin tún wá jẹ kínní ẹnu àǹtí wa yìí náà láti rí sínú ọmọ tí gbọ́pọ́ ní màmá sọ fún àwọn pé ọba kan ló súre kan pé àwọn ọmọkùnrin kò ní jẹ kínní kan mo á ní tó bá tẹ̀yẹ pé bẹ́ẹ̀ ló tẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀ẹ́dẹ̀tẹ̀dẹ̀ tí mo rú nǹkan báyìí ṣé kò yẹ kí àtúnṣe ti wà ń bẹ̀ pé ó yẹ kí ṣàtúnṣe ibẹ̀ ni kò yẹ kí irú ẹ̀ tún wáyé mọ́ àmọ́. wọ́n ní ọba kan súre pé ọmọkùnrin ò ní jọba. ọlọ́ba kan ló súre pé àwọn ọmọkùnrin kò ní jọba. mo á ní wọ́n ní màmá náà lọ sọ bẹ́ẹ̀ fáwọn mo á ní tó bá ikú rẹ̀ bá tẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́ tẹ́ bá tẹ̀ gbọ́rú ẹ̀ pé ṣé kò yẹ kí ẹ̀yin tẹ jágbà yìí kẹ ìrẹsì gbogbo nǹkan bẹ́ẹ̀ kúrò ńlẹ̀ kẹ ṣàtúnṣe bẹ̀ but rẹ́dí àti ṣàtúnṣe ẹ̀ tún dákùn nǹkan tó wà ńlẹ̀ ni ẹ̀ kàn máa sọ ọ̀rọ̀ kan tí ò ṣẹlẹ̀ nítawọ̀ gbọ́ sétírí àti ẹ̀ gbọ́ pé kínní ẹ̀ ń sọ gbogbo ẹ̀ láti lè fi justify àwọn nǹkan tẹ fẹ́ ṣe ní ní tẹmọ̀ pé kò tọ̀nà kí lèmi dẹ̀ rí gbogbo ẹ̀ sí selfish interest mo rí gbogbo ẹ̀ sí but tí a bá wo ọjọ́ ọ̀la ìlú Ìkẹjà àní máa wo burú wà tá à ń wò yìí. Kọ̀sí bó ti bẹ mo débì kan apẹ̀rẹ̀ alọ́mọ Kẹjà á ní ìwọ lọ́mọ Kẹjà kò sí nǹkan tó ń jọ ọmọ Kẹjà àní kò sẹ́ni tó ń jọ ọmọ Kẹjà àwọn kìnnì kan ló ní Kẹjà wọ́n ní ìwé ẹ lè sọ bẹ́ẹ̀ because ibi tó báwọn èèyàn wá ṣe present ara wọn sí òun náà ni ní bọ́ṣẹ̀ rí wa sí ni tó bá pàrọ̀ náà dúró déédéé bó ṣe yẹ ká dúró ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ní kò ní máa ṣẹlẹ̀. àdúpẹ́ ẹ ṣé gan ni àwọn alálẹ̀ àbáwá tó gbogbo rògbòdìyàn yìí mo dẹ̀ mọ̀ pé ọdún yìí náà ni kò ní dọdún tó ń bọ̀ láṣẹ Èdùmàrè ọdún yìí náà ni àwọn alálẹ̀ àbáwá àké sí àkéwàjáre sáwọn àgbààgbà wọ́n bá wa fẹ́gun òtòlò wọ́n bá wa fi tó wọ́n bá wa fi ojú àgbà wo gbogbo rògbòdìyàn tó ń wà nílẹ̀ yìí kọ́lékálùkù dẹ̀ tọwọ́ ọmọ ẹ̀ báṣọ gbogbo Àwórì lọ̀rọ̀ yìí kàn ó ẹ̀yin tẹ́ máa gbé fáìlì ẹbí tẹ́ máa lọ tà fẹ́nìkan tẹ́ máa sọ pé ńgbà tó torí pé lówó lọ́wọ́ tó bá jókòó síbẹ̀ ó ti parí nìyẹn o ó di gbére ṣòkòtò wèrè
ẹ bá lọ pé fẹ́ fi ọmọ obìnrin sórí àpèrè ẹ rántí pé ẹ ti ta àpèrè yẹn fún ìdílé bàbá ẹ torí tóun náà bá bímọ tó bá bí ọkùnrin ọmọ yẹn náà ti ní ẹ̀tọ́ nìyẹn ẹni tóbi tó gbọ́dọ̀ pé kó lo ṣádìlẹ ẹ̀rọ pé kó lò nísìnyí àbẹ̀wò náà ní pé kó lò sí ṣádìlẹ ẹ̀ ló lò sí. ìbíkúnlé lọ ní kó tún lò ìbíkúnlé lọ ní kó lò. ṣé ẹ rámọ tó yẹ pé kó lo ìbùkún kẹjú kó lo ìbíkúnlé ń sìn ẹ máa wò ó ọlọ́màjẹ ọgbẹ́ ọlọ́run ṣe bó bá ṣe fẹ́ tó bá jẹ́ ayé àyè lẹ́nu pé certificate ẹ bá máa jáde orúkọ àbẹ́ẹ̀ ló máa wà nú ẹ̀ orúkọ àbẹ́ẹ̀ ló máa wà nú ẹ̀ o gbogbo ọmọ tó bá dẹ̀ ń bí orúkọ yóò tiẹ̀ parọ́ orúkọ yẹn ó máa fi orúkọ bàbẹ́ ó máa parallel ẹ̀ papọ̀ ni ó máa fi hyphen sí ó máa fi májẹ̀kódùn mí yẹn sẹ́yìn á fi Adélẹ́yẹ á wá fi májẹ̀kódùn mí yẹn ṣé mọ̀ pé ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ jẹ́ ká ṣọ́ra o àwọn bàbá ńlá wa wọn ò ṣe báyìí o nǹkan táwọn yẹn tiẹ̀ ṣe ni pé wọ́n ṣàkó everybody wọlé ọmọ wàhálà àti ẹrú àti ọmọ ọ̀dọ̀ àti àwọn tó ń gbálẹ̀ ọmọ wàhálà ṣùgbọ́n èyí tí sìn ẹ wá ń lọ sọ pé torí pé ẹ̀fẹ́ kẹ́nìkan jẹ́ ẹ̀ ń kùn sínú ẹ̀ kọrin mọ́nú nítorí ẹnìkan tó jọmọ ọkùnrin ẹ nítorí pé ẹ̀yin ọmọbìnrin ní ẹ wá lọ mú ará àta ẹ wá fi síbẹ̀ àsọmọkùnrin tí ìyá yín báyìí ó máa wọ kóòtù sọ́rùn báyìí tó tún máa di táì ẹ jẹ́ ká ṣọ́ra ẹ ṣé bàbá mi oṣù akẹ́sàn gbére o ẹ bá mi ọ̀tún lọ́dà àníkàjà yìí. Yeah, ẹ bá mi ọ̀tún ìbò tí bá ní kí n ṣe ń gbọ́ mi ẹ̀yin èèyàn mi tí bá ní kí n ṣe fún ara mi volume yẹn lè lọ ṣé ń gbọ́ mi. Hello, ṣé ń gbọ́ mi, ṣé ń gbọ́ mi, ṣé ń gbọ́ mi, ṣé ń gbọ́ mi. Are you hearing me? Anyway, fẹ́ bá gbọ́ mi, déédéé náà ló ṣe. A dúpẹ́ lọ́wọ́ àwọn ewùsì méjèèjì tí wọ́n fi ohùn ránṣẹ́. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ òṣù náà tí wọ́n yànnàná gbogbo ohun tó wà nílẹ̀. Màámi, ẹ̀yin àǹtí mi tẹ́ wà pẹ̀lú alájà onípele, àgbàlagbà ni wọ́n, ẹ yé dà wọ́n láàmú. Ẹ kóra yín jọ ẹ tó torí pé ara mi ni mo rò débẹ̀ èébú tẹ́ rò pé wọn ò ní bú yín lénìí wọ́n á fi bú àwọn ọmọ yín tó bá dọ̀la tẹ́ bá sọ pé ẹ fẹ́ gbé kinní ẹ fẹ́ gbé sànù volume is low tẹ́ bá sọ pé kinní yìí ẹ fẹ́ gbé sọnù tẹ́ bá sọ pé kinní yìí ẹ fẹ́ gbé sọnù nítorí ẹ̀tanú tẹ́ bá gbé sọnù mi ò mọ alájà ẹ káàbọ̀ sórí ètò assalamu alaikum warahmatullahi wabarakatuh mi ò mọ Tèmítọ́pẹ́ rí o I have nothing against him ṣe mọ̀ pé ńgbà tí mo rí kinní yẹn mo ní ẹ má tí bẹ̀rẹ̀ sí ní pè ní ẹ má tí ṣe kábíyèsí fún o. Not loud ẹ sábà mi manage ẹ bẹ́ẹ̀ tá bá ti gbéyàn wá sórí kinní ló máa ń yọ volume ẹ má wọrí tí studio mi gbogbo àtúnkù ní ká ẹ dáwó ṣe rí i pé mò ń fi style tọrọ owó a ní ká ẹ dáwó mo tún sọ pé mo fẹ́ fún yín ní odù kan ẹ̀ tún dá ẹ̀ já sí gẹ lọ fẹ́ kí n fi yín pawó bí àwọn kan kí ni nǹkan tá à ń sọ lọ ẹ jẹ́ ká ṣọ́ra sí kinní 9 years ó ti tó 9 ni àbí 7 ni àbí 9 màmá ẹ má jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tìyín káàkiri wọ́n ní pátápátá là fọ́jú kùnàkùnà là dẹ́tẹ̀ tó ṣe bí òwe ẹ̀yìn ìyá mi mo sọ mo ní ẹ má bẹ̀rẹ̀ sí ní pé Tọ́pẹ́ ẹ má ṣe kábíyèsí fún nígbà tí mo sọ kinní yẹn ẹ rò pé bóyá mi ò mọ nǹkan tí mo sọ ìgbà míì màá máa sọ̀rọ̀ mi ó lè má make sense lórí bọ́ tí bá sọ̀rọ̀ ẹ̀kọ́ rábà mi dìímú síbẹ̀ kẹ́ ẹ lẹ́ mọ́ pàkọ́ yín ẹ wò ó
even gan kí lorúkọ ẹ̀ ń jẹ́ Wàsíù yìí ó lọ pe ọmọ ẹ̀gbọ́n mi pé kó bá mi sọ̀rọ̀ ìwé pèrè ọba ó ń pè ní ọba mo ká ló fi jọba ẹ má gbé àjàgà lé lórí ẹ má gbé àjàgà lé lórí. ká ṣáà máa ṣe kí ni it's a mighty baller ṣàlàáfíà ní ọkọ mi long time gbogbo ilé ńkọ́ ó ń pè Wàsíù lọ́ba mo ní má pè lọ́ba létí mi don't you are cursing him you are putting a big curse on him ẹ̀yin tí ẹ bẹ̀ fún lówó tó lọ ń jalè tó lọ ń lu jìbìtì tẹ́ ń pè ní ọba ẹ̀yin lè jẹ́ kó rí oorun àlàáfíà sùn torí kò sí àpá kankan lára ẹ̀ tó fi jọba kò sí àmì kankan lára ẹ̀ pẹ̀lú táìtù tẹ́ ń pè yẹn nígbà tí mo sọ mo ní ẹ má tí ì bẹ̀rẹ̀ sí ní pé Tọ́pẹ́ ní ọba ẹ má tí ì bẹ̀rẹ̀ sí ní ṣe kábíyèsí fún ẹ rò pé bóyá mi ò láìkí ẹ ni mo lọ́mọ tèmi o àtọ̀tún àtòsí yín tèmi ní gbogbo yín o Ọlọ́run ọba ò ní jẹ́ kí n níkùn sínú fẹ́nì kankan kó lè tùbà kó lè túṣẹ́ ni ẹ wò nísìnyí ẹ̀yin kan lọ pé bíríkótó without the knowledge of the entire family ẹ lọ tìyà oníyẹ̀dí kan lọ nawọ́ ọmọ ọlọ́mọ sókè wọ́n lọ nawọ́ ẹ̀ sókè náà sí ọ̀rọ̀ náà ló sì ta kókó sójú kan yìí tẹ́gbẹ́ bá regbé tẹ́gbẹ́ bá regbè ńkọ́ ibo lẹ fẹ́ kó fojú sí láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ fìlà tẹ́gbélé lórí ńkọ́ èmi á sọ pé ẹ ṣe báàdì fọmọ yẹn o ẹ ṣe báàdì fún o ẹ ṣe bàbá báàdì fún fìlà tẹ́lọ délé lórí yẹn tẹ̀tún sẹ ìrìlẹ̀ lórí dádì mi ẹ̀yin tẹ́ ẹ ṣe kiri ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa lọ wẹ̀ kúrò lórí ọmọ ọlọ́mọ o ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa lọ wẹ̀ kúrò lórí ọmọ ọlọ́mọ tí gbogbo ẹ̀ bá tán lẹ̀ tó bá yẹ pé òun náà ṣe ni ẹ lè ṣe nǹkan tẹ́ ṣe yẹn ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa tu orí ẹ̀ padà o ẹ má kó jàǹkárí wọ̀ sínú ilé ayé ọmọ kékeré tí tó ṣe jíǹjíǹjí o ọ̀dà ọ̀rọ̀ mi ò lópin èmi lọmọ yín Ewùsì Ọmọtádéṣe láti Ìṣẹ̀rí Ọlọ́fìnmọlẹ̀ mo tún máa gbé ìyá mi Àdùnní wá ní ọjọ́ Jímọ̀ tó a wà nínú ẹ̀ yìí ní ọjọ́ Wednesday ó likely ká sọ̀rọ̀ nípa ìdí ọ̀kẹ́ àwọn Mr. Payọ̀payọ̀ àwọn ọmọ àlè náà nìyẹn ọmọbìnrin ni bàbá ẹ̀ wá fẹ́yàn níbẹ̀ yẹn ni ó wá fẹ́yàn nígbẹ̀sà ní nídìí ọ̀kẹ́ ó bẹ̀rẹ̀ sí ní ta gbogbo ilẹ̀ àwọn bàbá oníbàbá ó bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọ̀dọ́ tó jẹ́ ọmọ bíbí ìdí ọ̀kẹ́ nígbẹ̀sà ó bẹ̀rẹ̀ sí ní pa kúkúrú wọn ó ń pa kéékèèké wọn àwọn obìnrin wọn ó yọyún fún wọn dànù ó ń fún wọn lóyún ó ń yọnú wọn dànù ó fẹ́ banú wọn jẹ́ kó má bàa ní àròlé àwọn ọkùnrin tó ti dángájíá ó ń gba àwọn apanipa kí wọ́n máa bá òun pa wọ́n dànù kó má bàa nẹ́tọ̀ọ́ ìbẹ́ tó bá wà láyé ló máa sọ pé ilẹ̀ yìí ti bàbá òun ni ó wá bọ́ sórí oko bẹ̀rẹ̀ sí ní ta dànù tó ló bá bọ́ lórí oko ó máa gbé lọ ní àtòkú àtàyè àìmọye àwọn tó kú tààrùkù wọn tààráyé wọn kàn déédéé disappear inú oko náà dẹ̀ ti disappear irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ ní Ìkẹjà o irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ ní Ìkẹjà o èmi ò mọ̀kọ́tọ́ náà wọn bá fi ṣe o Tajudeen kí lórúkọ ẹ̀ ti ń jẹ́ òun ni mo ṣọdẹ èdè Ìkẹjà o kó tó jẹ́ pé ọ̀rọ̀ àpèrè orí ẹ̀ ni àgbé ètò délé ní yìí ṣùgbọ́n kò sí nǹkan tó ṣẹlẹ̀ tádẹ́dá ò mọ̀ sí àwọn onílẹ̀ mọ̀ sí àwọn aláṣekù mọ̀ sí èmi Ọmọtádéṣe àárètò àáfẹ́gùn òtòlótó
ẹ má máa play politics tó bá ti di nǹkan bí adé bí nǹkan bí adé bí nǹkan bí adé ẹ má play politics ẹni tẹ́ ẹ fi play politics yẹn ń ba yí ẹ̀jẹ̀ ni. ẹ ń ba yí ẹ̀jẹ̀ ni bàbá ẹ̀yin tẹ́ mú tẹ́ ṣe ìrìsọmọ ọlọ́mọ lórí tẹ́ dé fìlà fún ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣètùtù ẹ̀ fún o ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa yí nǹkan tẹ́ ẹ̀yin lè rò pé bóyá ìrì lásán lẹ́sẹ̀ lé lórí ẹ tún náwó ẹ̀ sókè gbogbo wọn hó lé lórí ṣe é ráyé báwo lẹ ṣe fẹ́ kí tọmọ yẹn kó dà ojú wo lẹ fẹ́ káwọn àwọn méètì kí wọ́n máa fi wò ó. Ọ̀dà ire o ire kàǹkà ire kàbìtì mo fẹ́ fi ọ̀rọ̀ yìí sílẹ̀ kó tó di pé amókùn tèmi wá sí dúró jẹ́ ká jáwọ́ nínú ẹ̀tanú tẹ̀mbẹ̀lẹ̀kún ó ń ba tèèyàn jẹ́ ni ó ń ba tí ò bá tẹ́yìn bá ti dàgbà jẹ́ tó lè jẹ̀yà yín lọ àwọn ọmọ yín á jẹ́ wọ́n á mú mi sí. ọ̀pọ̀ ọmọ ló jẹ́ pé máa sọ pé ìpè àtẹ̀yìnjà ló ń jà ọmọ ọlọ́mọ tẹ́ ẹ lọ ṣiṣẹ́ kínní sí lórí ìsìn ẹ bu ọtí sẹ́nu ẹ̀yin àgbàlagbà ẹ bu ọtí sílẹ̀ ẹ mú ìtókù ẹ wọ́n sí lórí ẹ dé fìlà sí ire o ire kàǹkà ire kàbìtì ẹlẹ́dàá mi ohun burúkú dìgbò mo kọ́